ọlá wọn máa ròkè ní àánú Ọlọ́run òde ní fi wọ́n sílẹ̀ nígbà kọ̀ọ̀kan so ẹ ṣé mo dúpẹ́ o bọ́ nǹkan tí mo kàn fẹ́ báyìí ni wípé wọ́n ní tá a bá tú ẹran jẹ kó a so okùn rẹ̀ lẹ̀ ni mo fẹ́ kí bàbá Àgbàlá Gabriel kí wọ́n fún mi ní freedom. Gbogbo olólùfẹ́ kan lórí Jesus TV ẹ máa lọ wo fídíò tẹ́ fẹ́ wò yìí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó jẹ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí ìyàwó Muyideen tó sọ̀rọ̀ láàárọ̀ yìí ìyẹn fídíò tí a gbé gbẹ̀yìn yìí eléyìí tẹ́ fẹ́ wò yìí ohun tó ń ṣẹlẹ̀ níbẹ̀ ẹ̀yin náà máa lọ rí lẹ́kùnrẹ́rẹ́ Alhaji Oríyọmí Hamzat ó wà ní ọ́fíìsì Àgbàlá Gabriel pẹ̀lú Muyideen fúnra ẹ̀ àti ìyàwó Muyideen àtàwọn tó ń bá Àgbàlá Gabriel ṣiṣẹ́ wọ́n wà níbẹ̀ Alhaji Oríyọmí Hamzat àgbáyé ò ní bàjẹ́ ọjọ́ yẹn dalẹ̀ àgbọ̀níwà lọ́jà kó ọmọ tuntun wọ́ wọ́n kópa tí Ọlọ́run ní kí wọ́n kó gẹ́gẹ́ bí ọlọ́gbọ́n ènìyàn Àgbàlá Gabriel náà òun náà ó ṣe gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ ṣùgbọ́n Muyideen fárígá ó fi yé àwọn tí wọ́n wà lórí ìkàlẹ̀ tí wọ́n gbọ́ ẹjọ́ ẹ̀ wípé ẹyẹ tó ti fò òun lẹ̀ ń ṣẹ́wọ́ sí ẹ wo gbogbo ẹ̀yin tẹ́ ń wo fídíò lọ́wọ́lọ́wọ́ báyìí mo fẹ́ kẹ́ lọ sí orí ọkàn yín ṣẹ́rí èmi ò ní sọ pé Muyideen jẹ́yàn burúkú tàbí kò jẹ́yàn burúkú àmọ́ ohun tí mo kàn mọ̀ ni pé mo fẹ́ pe Àgbàlá Gabriel sí àkíyèsí náà sì ni pé Muyideen ò tí ní ìkọlà ya Muyideen ò tí gbàgbọ́ kò tí ní ẹ̀mí Ọlọ́run oyè ọ̀rọ̀ Ọlọ́run ò tí yé Muyideen nínú ìwà tó wù ìgbésẹ̀ tó gbé ọ̀rọ̀ tó sọ ó ti hàn gbangba wípé Muyideen ò tí di àtúnbí ṣùgbọ́n Àgbàlá Gabriel ti ṣe lè tọ́lọ̀ ni kò ṣe ìyàwó tí ò tí pé ọdún oṣù mélòó sì níyàwó tó ti ń dojúkọ nǹkan báyìí àánú ọmọbìnrin náà ṣe mí lọ́pọ̀lọpọ̀ àánú ẹ̀ ṣe mí anyway Muyideen ti gba ìyọ̀ǹda tó fẹ́ gbà báyìí ó ti gba ìyọ̀ǹda Àgbàlá Gabriel sì ti súre fún ṣùgbọ́n mo gbàdúrà pé oníkúlùkù wa lórúkọ Jésù Kristi a ò ní dààmú a ò ní rí wàhálà ipa yóò ní ká wa gbogbo ayé ò ní borí wa wíwọ ò ní gbàbọdè ìpinnu òkùnkùn kò ní ṣẹlẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa lórí bákan náà káwa náà ká máa ṣọ́ wàhù ká máa ṣọ́ra ṣe ká bẹ̀rẹ̀ Ọlọ́run gbogbo tá a bá ń ṣe ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká lọ sókè lọ́rùn ká lọ wo fídíò náà lẹ́kùnrẹ́rẹ́ ẹ bá wa comment ẹ bá wa share ẹ bá wa like bákan náà ó yá lókè lọ́rùn. Natural recording nígbà kó ló rẹ̀ tó wọ̀ fún mi. Lẹ́tà mo wá rí oríṣiríṣi àwọn èèyàn wa lórí social media tí àìkún sọ̀rọ̀ ó dà ìpò tó àfihàn ìrò wọ́n padà rẹ̀ wọ́n á lọ wò mo ṣe kó ló rẹ̀. Mo pe obìnrin tó máa fún ní nọ́mbà yìí yẹn pé kí n pè yín láàárọ̀ pé bó ni fún ìmọ̀ òun náà sì lọ ọ́fíìsì. Sáré lọ ṣe sókàn wa bí sókàn wa ni wọ́n ti wá sáré bá mi pé àwọn kan láti Bódìjà pé wọ́n mú bóyá ẹ̀kọ́ iṣẹ́ nígbà fún ẹ̀yọ̀ wá lórí sí i àti mo dẹ̀ síta mo gbọ́ rẹ̀ ní ká stream náà ẹ̀kan rìkọ́dì so ìtẹ̀mọ̀ káwọn èèyàn wa ìgbọ́n wà lọ́dọ̀ wa àwọn èèyàn yín tó tẹ̀lé ìtẹ̀mọ̀ kan wà ń bẹ̀ àti ẹ̀ parí ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ tí ó kí n tó wá rí wọn pé ẹni lójú ẹni wà lẹ́gbẹ̀ẹ́ mọ́tò mi tán àwọn tó wá lójọ́ náà wá sọ pé àwọn èèyàn wọn wà bẹ̀ pé bàtà wọn gbé wọn bọ̀ lọ́dọ̀ náà pé olè ẹmọ́ tí wọ́n lọ kankan oríṣìí táwọn ẹni ṣe tẹ̀lé wa wá ọ̀rọ̀ tí wọn ò pọ̀ ní pé níbi olè yẹn nígbà tó fẹ́ gbé kóun Bódìjà yẹn ó ti call attention àwọn èèyàn káwọn lè clear ara wọn káwọn máa gbọ́mọ fáì
ẹnìkan mo kàn rí níbi ẹni step ọ̀dọ̀ mọ ẹ̀gá máa mi ó mè kọ́ máa gà alábàárò máa tẹ̀ fún kò pẹ́lẹ́ nǹkan tó ta alálọ́dọ̀ lọ àti ẹni àti bí ọdún ọkọ̀ pé ní ramidi wọ́n ṣe ní kó wá jókòó ní ó dẹ̀ jókòó kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ni ó ní kí ni kọ̀ọ̀kan kó sáré mọ́ sọ fún ọmọ ẹni ágìrì fẹ́ náà tó sá lọ ẹni bá gbogbo yà sọ kó wá jókòó kí ló fẹ́ jẹ olóhùn ti jẹ kí ló fẹ́ jẹ ẹni ẹ fún bẹ́ẹ̀ àtẹ̀yìn bàtẹ́ ni ẹ fún bẹ́ẹ̀ àtẹ̀yìn tán ó jókòó wọ́n bí lè rọ̀ kí ló dé kí ni kó sáré sí sọ̀rọ̀ ọ̀rọ̀ tó wá sọ wá pọ̀ wá wò pé ọ̀rọ̀ yìí ó ti ju ọ̀rọ̀ tí ẹ̀mí ọgbẹ́ ọ̀rọ̀ nígbà tó jẹ́ pọ́n tó ń wà àwọn tájọ wọn ṣọ́kàn ń tẹ́lẹ̀ káwọ́ ṣe ní ṣe méjì ká mọ́ lọ sí Oríyọmí pé lọ́ba tó débẹ̀ àwọn tó bá wà ó wà mí ní ọ̀dọ̀ aláàjì àdètí skóòpù àti bá aṣọ tó ti fara balẹ̀ fún wọn àwọn ọmọ mọ́rúwá lórí ìjà àtàwọn ọmọ mọ́rúwá dé àwọn afẹ́lẹ́ mú wá pé káwọn mú wá sí mọ́rúwá bó ṣe rí ẹ̀gbọ́n dúdú yẹn bó ṣe rí ẹ̀gbọ́n dúdú báyìí bó ṣe bẹ̀rẹ̀ sí pariwo lórí bẹ́ẹ̀ náà jà nìyẹn. ó parọ́ lẹ́yìn lórí. ẹ pé afẹ́jọ́ torí àwọn èèyàn. torí tó jẹ́ kéde pẹ́ nígbà yìí alájú tó sàrà alájí ó lè jà ní sèpì sèpì kọ́ọ̀tù nínú ọjà wa. wàláì. ṣé iná ọjà yín lẹ́yìn wà. inú ọjà mu àwọn mi wà ní ọjà ìyàwó mi wà ní ọjà èmi náà wà ní ọjà ìyàwó mi wà ní ọjà àbúrò mi ní ọjà ló wà. òun wá ń pariwo lè ó wà pariwo pé mo jí òun gbé ní o so bó ṣe rí àkóso ìbò sọ báyìí gan tàbí láwọn ẹgbẹ́ ló bẹ̀rẹ̀ sí pariwo ó lè ní wọ́n fẹ́ jí òun gbé ní o fún wa ní kánda òjò bàbá kí la ṣe ọjọ́ ta wọ nínú mọ́ra yìí àgbèsí náà ta dé sọpákó tàbí àwọn olójà ó lè ní wọ́n jí mi gbé ní o ẹ ṣàánú mi o mo wá sọ pé ní mọ́jà yìí alice sáré rẹ̀ méjì sí mẹ́ta tó kún òun wọn lè lù mí lọ́wọ́ àdẹ́fẹ́ di kàwọn gidá ayé àbọ̀ station mọ́jà ni so ọlọ́run sábà á ṣe ọlọ́ba àbàlà kò sílẹ̀ àbàlà ọjọ́ pa ń ra adé ọ̀nà àti láàrin ọ̀rọ̀ mi jù báyìí lọ sá. kò sì jù báyìí lọ pa bódìjà kò jù báyìí lọ so ìdẹ̀ni kápá pẹ̀tọ̀ ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ gan-an. Ọkùnrin á fi kọ́ padà ọdún àánú òwe tó ti rí kó tó di kó yọnu èyí tó ti lọ kó tó yọnu. Sẹ́kọ̀ọ́ afẹ́fẹ́. Wọ́n dá padà níṣẹ́. Wọ́n dá padà. Kò wá ṣe tó dánú yín. Ọlọ́run ọkọ̀ ìdá. Ẹ̀ ga kankan. Èmi tí mo ga àgbà wá mọ tí ìbí kọ́ ni. ẹ yẹ pẹ̀lú ọmọ kẹ́ gbọ́ sùúrù ẹ̀jẹ̀ kò gbọ́. Wọ́n kú sùúrù. ẹ̀jẹ̀ kò sùúrù. Èmi sì kú sùúrù látọ̀ mi. So, mi ò ní fẹ́ kí a pẹ́ jù. But nítorí àjò náà ni pé ọ̀rọ̀ yẹn orí social media ló ti sọ ló ti bẹ̀rẹ̀. Ẹ̀jẹ̀ ti ẹ̀mọ́ sọ̀rọ̀ tí ẹ̀yẹ ẹjọ́ wọn mọ̀ sọ̀rọ̀. Orí social media ló ti bẹ̀rẹ̀. Orí social media náà ló bẹ̀rẹ̀ kí a gbìyànjú àti ìyànjú ẹ̀sìn. Tí o bá ti ṣe ẹ̀yọ́ pẹ̀lú àpò. Ẹ̀yọ́ pò ìdí ni pé gbogbo ara mọ́ tán pẹ̀ social media ìbánilọ́rin jẹ́ sí bá ní ìgbà sídá so àwọn olè sínú kí n tó ti dá ọ bàjẹ́ ṣùgbọ́n tó bá ti jẹ́ pé ó wà appreciate dídá ní wàá mọ́ tán pè ní gíga láyé kí ṣe gíga tí ẹnìkan ní wà protect èmi fẹ́ kẹ́rù mi tó bá ga náà wáyé àwọn ọ̀rọ̀ tí mú ìdí ìsọ òṣè gbé sáfẹ́fẹ́ without your side and gbogbo òṣìṣẹ́ tẹ bá fẹ́ ṣe lórí ẹ̀ ṣe báyìí àwọn tó wà pẹ̀lú mi kọ́ mo sọ àwọn ọ̀rọ̀ kan gbàdá fẹ́ parí ààrẹ láti bá lọ sí ẹ̀rọ sọ fún mi wípé ó jẹ̀bi ó jàre ní o ẹ̀rù mi sì ní ìtàn ẹ̀bẹ̀rẹ̀ tó bá fẹ́ kí wọ́n fẹ́ gan. ẹ̀mọ̀ gbọ́ àwọn ẹ̀rọ sọ̀rọ̀ nǹkan báyìí mo fẹ́ o tọ́ agbára mi ò ká o wọ́n dáná sí mi lọ́rùn wọ́n ní ọmọ ìgbáyé rẹ̀ má sọ orí gbogbo tí bàbá àti ìyá ọ̀sán mi ò tí mo mí rè ẹ bá já fún láǹfààní kó sọ̀rọ̀ torí pé bẹ́ẹ̀ mi ọba sáàkù òun ti fi ètò orí rẹ̀
àlùmọ́ wà pẹ̀lú káwọn tó pé àmọ́ bí ta ti wà pẹ̀lú àti wọn gbogbo èmi ni mẹ́tí ètò báyìí àbí ẹ̀rẹ́ ní látara lágbára mò ń wò náà ni. mú ìdí ìrẹ́lẹ̀ mú ìdí pé mú ìdí Àgbàlá Gabriel. mo ní dẹ́gẹ̀ Àgbàlá Gabriel tó ń sọ náà. mú ìdí Àgbàlá Gabriel. mú ìdí Àgbàlá lẹ́yìn àmọ́ ókè mo rí yín náà lẹ́yìn mú ìdí Àgbàlá Gabriel àná mo rí yín láyé mo rí nígbà wẹ́dì bọ̀ mi ò rí yín dáadáa ní ọjọ́ ìyànà ẹ̀ mo rí tẹ̀sán àgbà wẹ́dì ẹ̀ mọ̀ fọ́ọ̀mù pọ́ọ̀ṣì ọba àti ìyàwó ọkọ ìyàwó tó lágídí kò ní lágídí jọ wẹ́dì ìyàwó kan tó lágídí lò nílò jọ wẹ́dì àmọ̀ sí bí jẹ túmọ̀ jẹ túmọ̀ but I know yẹn I saw you analysing and narrating the little about this matter. Mo ìdí ìgbó ṣẹlẹ̀ kúrò ní ẹ̀fọ́ gbogbo ayé ní gbogbo ẹ̀ gbogbo ayé. Lákọ̀ọ́kọ́ kí wọ́n fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ lílù a máa sọ ẹni di aláàbọ̀ ara. Àkọ́kọ́ tó jẹ́ kí ọ̀dọ̀ bàbá Àgbàlá Gabriel sú mi láti máa gbé láti wà ní àkàtà wọn ní tó jẹ́ kó sú mi ni pé wọ́n máa ń nà mí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. ṣé mi. Ẹlẹ́ẹ̀kejì tí ọ̀rọ̀ bá dá èmi àti ìyàwó mi pọ̀ wọ́n máa ń gbọ́ complain ìyàwó mi ju complain títí tèmi lọ. Nígbà ọ̀pọ̀lọpọ̀ ọgbà ìyàwó mi máa jẹ̀bi ṣùgbọ́n nígbà tí wọ́n bá ti kọ́kọ́ gbọ́ ẹjọ́ tiẹ̀ wọ́n lè gbọ́ ẹjọ́ tèmi. Ìyẹn tó ń bá wá sọ fún wọn àwọn máa fi ṣe discipline fún mi débi pé wọ́n ti ń nà mí débi pé ẹ̀jẹ̀ ti ń jáde lára mi. So ìyẹn ló kọ́kọ́ jẹ́ kó sú mi. Ẹlẹ́ẹ̀kejì wá ní pé ọdún wọ́n gbìyànjú fún mi o torí pé kéèyàn tó mú sùsùsùn kó tó mú yàn kúrò nínú ẹ̀rọ̀fọ̀ iṣẹ́ ńlá ló ṣe kí ó ṣiṣẹ́ kékeré wọ́n gbìyànjú dúpẹ́ lọ́wọ́ ṣeun. Gbogbo àwọn tí wọ́n dẹ̀ ń donate owó fún mi nígbà yẹn náà pé bàbá Àgbàlá Gabriel ẹgbà ibà ìsàkáǹtì yẹn ẹgbà ibà ìsàkáǹtì yẹn ẹ bá wa fi kọ́lé fún ìdín ẹ bá wa fi gba ṣọ́ọ̀pù fún ìdín ẹ bá kọjá rẹ̀ síbẹ̀ ẹ bá ṣe gbà ẹ bá ṣe gbò. Mo dúpẹ́ lọ́wọ́ ìṣẹ́ wọn náà o ọlá wọn máa ro òkè ní o àná Ọlọ́run òdì ní fi wọ́n sílẹ̀ nígbà kọ̀ọ̀kan so ẹ ṣé mo dúpẹ́ o bọ́ nǹkan tí mo kàn fẹ́ báyìí ni wípé wọ́n ní tá a bá tú ẹran jẹ kó à á sọ okùn rẹ̀ lẹ́nu. Mo fẹ́ kí bàbá Àgbàlá Gabriel kí wọ́n fún mi ní freedom wọ́n ti tú ẹran mi jẹ kó already kí wọ́n sọ okùn rẹ̀ lẹ́nu kí wọ́n dẹ̀ ṣe ẹ̀tọ́ tí wọ́n bá fẹ́ ṣe fún mi tí wọ́n bá ní lágbára ẹ̀tọ́ tí wọ́n bá ní lágbára láti ṣe fún mi. Kí ni ó ṣẹlẹ̀ kẹ́kẹ́kẹ́ tó fi tó mi? Ẹ ṣe kókó tó ṣẹlẹ̀ tí mo fi kúrò bí ni wípé ìyàwó mi máa ń wá mú ẹ̀sùn mi wá bá bàbá Àgbàlá Gabriel pé mò ń háṣì mọ́ mi nínú ilé pé mò ń háṣì mọ́ mi ní ṣọ́ọ̀bù bí bàbá Àgbàlá Gabriel ṣe ìgbà kọ́kọ́rọ́ ṣọ́ọ̀bù àti kọ́kọ́rọ́ lé bí ẹ ṣe gbà lọ́ọ̀ nínú olè ìyàwó ibi tọ́rọ̀ rẹ ti kọ́kọ́ tí wàhálà rẹ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn. So alẹ́ ijọ́ Tuesday mo kúrò lọ́dọ̀ dájì mo kúrò lọ́dọ̀ Àgbàlá Gabriel nínú ọ́fíìsì kan mo ní mò ń lọ ilé mo fẹ́ lọ yàgbẹ́ nílé nígbà tí màá dé ẹ̀yìn kò lè nínú ilé pé kí n wọ ẹ̀yìn kò lè báyìí mo ṣe yọ ṣubú lẹ́nu ọ̀nà step nìyẹn mo ṣe fi orúnkún sálẹ̀ sá orí tiles mi ṣáà lè dìde mo fi gbọ́ wọnú ilé mi ẹsẹ̀ yẹn sá hook débi pé mi ì lè fẹsẹ̀ yẹn rìn dáadáa mo ṣáà ṣe wá ń tọrọ owó oògùn tí mo fi ń ra oògùn sí ẹsẹ̀ yẹn títí tó fi di ọjọ́
títí tó fi di ìjẹta títí tó fi di ìjẹta so bó ṣe wá di ìjẹta yẹn torí ìyàwó mi tí bá ti béèrè owó lọ rẹ̀ pé bá a mú owó kí n lọ fi ra oògùn ṣẹ̀ṣẹ̀ ìwọ ló wà ní ìjáàjì ṣọ́ọ̀bù báyìí nìsín ọwọ́ rẹ̀ lówó ń dé sí owó kankan ò sì gbé ọwọ́ tèmi mọ́ bá a mú 1,000 kí n lọ fi ra oògùn 1,000 máa ń ta oògùn ìmájẹ ní stroke sínú ilé ìyàwó mi á ní kò sówó lọ́wọ́ òun ò tajà kankan ṣọ́ọ̀bù òun ò ṣe kíní kan mi ì tó fẹ́ kó tó ń complain mi lọ bá dájú àdéhùn pé mo ṣáà ń wòran mo ṣáà ń tọrọ owó tí mo fi ra oògùn bó ṣe wá di ní ìjẹta mo gba àwọn búrẹ́dì àti peanut tí mo jẹ mi ti pín àyìn lówó máa ti sin ṣáà gba àwọn ẹ̀ ṣe 500 naira àti búrẹ́dì alẹ́ àti peanut yẹn mo ṣe wá jẹ búrẹ́dì yẹn tán ẹnìkan ló fún mi ní owó tí mo fi ra oògùn yẹn tí mo wá lò fún ẹsẹ̀ mi yẹn pé ẹsẹ̀ yẹn tó lè rí lè fún mi bí mo ṣe wá lo oògùn yẹn báyìí tí mo jẹ náà tí mo lo oògùn yẹn báyìí mo ṣe sùn lọ nìyẹn bí mo ṣe wá jí lọ́sàn-án tí mò ń wẹ̀ lọ́wọ́ ní bedroom bí bọ̀dá tẹ̀pẹ̀lẹ̀ evangelist àpéwọ̀n ní dájú ọdún àwọn ọdún wọ́n ṣe wá bá mi ní wọ́n ṣe kọjá lẹ́yìn wíńdò bedroom nìyẹn wọn yà ṣé bí mú ìdí ntí wọ́n ní òsì mú ilé ṣe bọ́ọ̀ ló ń wẹ̀ lọ́wọ́ ẹ̀ pé mú ìdí tí ó wà ní ilé mo ní mo sùn ní mo wà lára mo sùn máa bọ̀ dájú pé ẹ̀ mo bá lè bọ̀ síta mo ṣe wẹ̀ àwọn bọ̀ síta mo wá sọ̀rọ̀ dájú dábàá ní mo ṣe dé ní kọ́mpánì náà ní àwọn security bá ní kí ló dé tí ìyàwó ìwà kálẹ̀ kò tó ṣe ìyàwó bá kálẹ̀ èmi sùn látàárọ̀ mo ṣe ìdí nìsín ní gan ni mo lọ wẹ̀ tí mo bọ́ bẹ kí mi ẹnì kankan wà kálẹ̀ kò má wọn lè kún inú ilé mi sọ jù bẹ́ẹ̀ lọ bóyá láti ti sọ pé tí mo bá ti dé o káwọn security ká máa lè bí mo ṣe sọ̀rọ̀ bàbá yẹn báwọn security yẹn ló bẹ̀rẹ̀ sí nínú pé mo wà ní orí mi ò dáhùn pé mi ò dáyàwó mi àtìyàwó mi kà ní ìka kí n bá jọ bàpò èmi àti ẹ̀rọ yóò mi ò bí mo gan nígbà mo bí fún mi ní owó tí mo fẹ́ fi jẹun láàárọ̀ pé tí mo jẹun bá sáwàdà pé sáàtù ní jẹun láàárọ̀ yìí ó ní òṣòwò kankan lọ́rùn pé wọ̀nyí pé òun lọ sí inú chọ́ọ̀chì yẹn àti ní program yìí lọ́yìn òun lọ sí inú chọ́ọ̀chì yẹn àti ní mo tó ń rẹ́rìn mo tó ń wòran wá lọ gba àwọn oúnjẹ tí mo jẹ wá lọ gba àwọn búrẹ́dì tí mo jẹ mo ní nǹkan kan òde mi àti ẹ̀kọ́ lé pé ó máa kàn lẹ́kọ̀ọ́ mi ní sílẹ̀kùn fún un nígbà tí dáàdi náà lè jáde wọ́n bí ìwé ọ̀rọ̀ mo ṣàlàyé fún un mo lò ó ẹnu pé ẹsẹ̀ mi ó ní ìwé mi dáadáa oògùn tí mo máa ń lò bí mo ṣe jẹ búrẹ́dì tí mo gbà lọ́wọ́ ìyá kìíní tán mo ṣe búrẹ́dì yẹn tán ni mo lo oògùn yẹn tí mo lo oògùn yẹn tán ni mo sùn pé mo ṣe ń jí sínsìnsìn pé ẹ̀rọ omi ní orí mi lórí pé mo ṣe bomi sórí sọ̀rọ̀ sí mi pé ní evangelist wá pè mí nílé pé ẹni kì í wá ní wọ́n bá ní irọ́ ni mo ń pa pé irú oorun wo ni mo sùn báyìí pé kó sọ pé òun gbálẹ̀kùn mi òun gbálẹ̀kùn àti ẹ̀gbọ́n kankan lẹ́nu mi mọ́ gbà ẹ fún àwọn tó gbogbo náà débi pé gbogbo ẹ̀yìn mi ló yá tí gbogbo ẹ̀yìn báwo pé láì jalè pé kí ló pé kankan so nígbà náà wà náà mi tán kí ni wà ní kọ́páàdì bẹ́ẹ̀ kankan mi ò tí ì jẹun títí tó fi di ọ̀sán ìjọ yẹn ibi yẹn wá ń pa mí ìfúnni ti fẹ́ máa lọ́pọ̀ ìyàwó mi mo bá lé mi lọ bá mo tó bá lọ bá nínú ilé mi mo ní báyìí ní ìsìn yìí tí ì jẹ àwọn tó fẹ́ kákò ìgbà tí dáàdì dẹ̀ ń lọ prógrámù wọn àwọn omi sẹ́ẹ̀kan wọn lè fún mi lóúnjẹ ó ló ṣe fẹ́ jẹ́ báyìí wọn ní òun náà òṣòwò náà wọn báyìí òun ṣẹ̀ṣẹ̀ ń lọ sọ́pọ̀ oúnjẹ rẹ̀ ń lọ ra epo tó ń máa dà sí jẹ́rẹ́tọ̀
wọ́n bóyá tó ń bá ṣe pé jẹ́ tó ń fi jẹ́ tó bá àwọn èèyàn chájì bóyá àwọn tó máa rí 6 dáadáa ìwà àrùn lọ́kàn pé èmi ò tí ì jẹ ìwọ sọ pé ó fẹ́ lọ fi owó rẹ̀ fẹ́ lọ fi ra epo bó ṣe ṣe ń di last time tí ó lọ fi 50,000 naira kó ẹrù tẹ́lẹ̀ ò dẹ̀ rí owó tí màá fi 1,000 naira tí màá fi ra oògùn tí mo bẹ̀rẹ̀ alẹ́ ìjọ yẹ kó wá kó 1,000 mo ní mo rò sọ́kàn mi ò sọ́kàn mo ṣàlù so wọ́n á ní olùfẹ́ wẹ̀ o mo ṣe wá wẹ̀ tán ẹ̀mí yẹn kàn sọ fún mi pé lílo nínà ojoojúmọ́ ó mà lè lọ yọrí sí ikú ọlọ́run lè jẹ́ ká kókó òjijì o ọlọ́run lè já kókó àìpẹ̀jọ́ o mo ní ó bẹ́tà kí n sá kúrò ní inú ọgbà Àgbàlá Gabriel yìí kó tó di wípé wọ́n fi lílù gba ẹ̀mí ẹ̀mí bí mo ṣe rò lọ́kàn pàápàá mo ṣe wẹ̀wù nínú mo ṣe orúkọ àti sálọ mo wá fẹ́ sálọ mo wá wò pé tí mo bá dójú ọ̀nà ìyàwó mi lè sáré wálé fóònù ẹ̀ lórí bẹ́ẹ̀dì yóò mú fóònù ẹ̀ tí ò bá ti rí mi yóò bẹ̀rẹ̀ sí ní fi fóònù ẹ̀ tírèsì mi káàkiri mo sì mú fóònù mo nígbà tí ò bá rí fóònù tó máa fi tírèsì mi títí tí màá fi escape mọ́ wọn lọ́wọ́ màá rí pé mo wà successful màá lè gbé ẹ̀mí ara mi sá. escape báwo ṣé wọn jọ jáde tẹ́lẹ̀. ẹ ṣé wọn jẹ́ kí n jáde tẹ́lẹ̀ inú kọ́ńpáǹdì náà ni wọ́n ń gbé mi wọ́n tẹ́lẹ̀ wọ́n jẹ́ kí n jáde tẹ́lẹ̀. because the word escape ẹ̀rọ. Mr. Udo náà lè testify sí security tó máa ń dúró nínú ọgbà ìmájú. bóòlù tí wọ́n mọ́ra sí lọ́ta tẹ́tẹ́. lọ́ta tẹ́tẹ́ kó tó di wípé wọ́n káàpù mi sí inú kọ́ńpáǹdì nìyẹn ìgbà yẹn ó ti pẹ́ díẹ̀ ó ti tó bí oṣù méjì báyìí. ìgbà wo ló ta àbájọ last. tí mo ta àbájọ last ó ti ń tó bí ó ti gbé after 2 months ó ti lé lóṣù méjì ṣá. tí dáàdì ní ìgbà ló fa gbó last. ìyẹn ti pẹ́ gan mi tiẹ̀ lè sọ pé látìgbà tí wọ́n ti tó ti di pé mo ti dé environment kámpù ṣọ́ọ̀kì àti ìgbà. ìgbà wo ló mú wá sí last. ọjọ́ pẹ́ mi tiẹ̀ bí tí mo bá gbòòrùn ọtí ń sìn gan ó máa rà bí ìgbẹ́nu ọlọ́run ò fi yẹ sí ìsìnmáyẹ̀wò kò sẹ́ni everybody àbí ṣe pé òun àbí tí mo mú tí mọ̀ ìrìn ìdílé. ọ̀tẹ́tẹ́ náà bàbá Ìjẹ̀bú. bàbá Ìjẹ̀bú yẹn mo ti máa ń pa nígbà pé mo máa ń jẹ owó ẹ̀ mo máa fi owó ẹ̀ rajà sí ṣọ́ọ̀bù á fi owó ẹ̀ jẹun ìyàwó mi náà ló mọ̀ pé tí gbogbo tí mò ń ṣe tí mo fi pamọ́ fún un. so wá tó stage kan ìyàwó mi wá ń lọ complain fún dájú pé ọkọ mi máa ń fi ọkọ máa ń pè bàbá Ìjẹ̀bú ìgbà wo nìyẹn rẹ̀ ó ní kí n ṣe pípẹ́ ló fà dájú jẹ́ pé kí ló sùn mo ní kẹ́ tó rí mi ní abẹ́ bridge ni mo ti máa ń pè bàbá Ìjẹ̀bú yẹn mo ní mo máa ń jẹ́ màá fowó ẹ̀ rajà sọ̀wọ́ tí bá fi ń tajà ẹ lọ nínú géètì náà lórí ọjà ẹ máa tún lè máa tún jẹ́ mo ní second business ni mo fi ṣe pé tó ti mọ́ mi lára láti láti bá ní tí ò dá nìyẹn ló mọ́ mi lára yẹn pé kí n stop ẹ̀ as of today bá fi everybody gba tó abájú sàwádà ní ọ̀yẹ́ pé ó ń gbé gbogbo ẹ̀ ó lọ gbé pámì nǹkan kan bí ìṣe bí díẹ̀ mọ̀ ní bí ìṣe pámì nìyẹn. mi táwọn láti jọ yẹn bọ nǹkan tí mo notice lórí ọ̀rọ̀ ìyàwó mi ni pé ìyàwó mi kì í tètè believe fún mi tí mo bá níbi òṣè kan kò kì í tètè believe fún mi ọ̀rọ̀ ẹ̀ dàbí ẹni tó jalè lójú èèyàn lẹ́ẹ̀kan tí ò jalè mọ́ kẹ́ni ẹni yẹn ojú pé ó sì ń jalè náà ni ẹni yẹn máa máa fi wò ó nǹkan tẹ́mi rò pé ó ṣe ìyàwó mi nìyẹn complain tó wá ń complain fún dáàbì wípé mùsùlùmí lọ pé ọ̀rá yẹ̀wò yẹn ti pọ̀ kò wá stop complain yẹn débi pé ó tún ti wá gbé complain yẹn lọ bá mọ́mí jí o ó ti lọ gbé complain yẹn bá mọ́mí jí o
bí dáàdì tó ṣe yára nínú ní kí ní ìdébẹ̀ wọn láti pẹ̀lú tó gbé yẹn kúrò ní orí pàtó nù. ẹ ṣe mọ̀ pé inú fún àyàfo mo fi sákòrò nílò even protocol mẹ́ta ló pàdé mi lójú ọ̀nà lórí ọ̀kadà nígbà tọ́kadà ń gbé mi lọ sí junction lúwo lọ́sàn-án ọjọ́ rẹ̀ lọ́sàn-án lónìí so tí ọ̀kadà gbé mi lọ sí junction lúwo protocol mẹ́ta ọlọ́run ló ní kí n mú fóònù ìyàwó mi ló ní kí n mú lọ́wọ́ ká ní ìrògùn fún ìyàwó mi lọ́wọ́ wọ́n á ti pè ìyàwó mi níbí ìpè ogbọ́ ṣọ́kọ ẹ sọ fún ẹ pé torí ó máa ń mọ́nítọ̀ mi káàkiri ìrìnà tí mo bá fẹ́ lọ tọ̀ máa mọ́nítọ̀ mo bá fẹ́ lọ yẹn lẹ́nu tí mo bá sọ ó máa mọ́nítọ̀ mi. so bọ́n àwọn pólípà yẹn ṣe ń parí ìlú yóò nà ní tí mo bí yẹn sí pa mi pé mo fẹ́ bá ìyàwó mi ra nǹkan ní junction olúwo ìyàwó ẹ̀ dẹ́ mọ̀ pé àmì níyàwó mi mọ̀ pé mo jáde nílé mo ní títí tí mo fi láyè dé junction olúwo tí mo láyè so ilé mo gbé ẹ̀mí ara mi sáré so bó ṣe wá wà ẹjọ́ mo bẹ̀bẹ̀ ní ẹjọ́ tó lọ because mi fẹ́ kú báyìí ẹjọ́ mi fẹ́ kú báyìí ó bẹ́tà mo gbégbé ayé mi lọ́nà tó dáa o mo gbégbé ayé mi lọ́nà tí ò dáa o ẹjọ́ ẹ kàn ẹ tú mi lẹ̀ kí n lo ayé mi bó bá ṣe fẹ́ ẹjọ́ mo bẹ̀rẹ̀ ẹ̀tọ́ tẹ́ bá dé lè ṣe fún mi ẹ ṣe fún mi. Sorry. Ìyàwó rẹ̀. Lákòóso pásítọ̀ ló pàdé fún ọkùnrin ìgbàgbọ́ olóhùn. Àwọn fúnra wọn ló tó sí. Kí ló ń nínú church? Wọ́n ló lè sí. Kí ló ń wù láàrin? Mo kàn rí wọn pé ìgbé ayé wọn ó bá ìgbé ayé tèmi. Kí ló sọ̀rọ̀ bá wọn múra? Kí ló sọ̀rọ̀ bá wọn múra? Ó bá wọn sọ. Àwọn ni wọn ò ní sòrò. Ṣé kìí ṣe pé torí pé ẹ ti rí pé pásítọ̀ ti ń tọ́jú máa rí kájọ lọ jẹun ní tí pásítọ̀ sì pé ló ti kẹfẹ́? Rárá sáà bí tilẹ̀ tó wọn àjọ lọ àti ọba tàbí Kí ló wá ṣe? Kí ló ṣe nígbà ìsàlẹ̀? ṣẹ́rí sàn ní ìjọ Tuesday mo dé lálẹ́ wọ́n ní àwọn fẹ̀sìn rẹ̀ wọ́n fi gbálẹ̀ tí wọ́n gbé wọ́n ṣí létà wọ́n ṣílẹ̀kùn wọ́n láwọn fẹ̀sìn rẹ̀ kí ẹ lọ bá àwọn ra o lálẹ́ it was after 10 tó mo ṣe lọ bá àwọn ra o ní ọ̀nà Ìgbẹ́dà mo dé wọ́n jẹun wọ́n dẹ̀ lò mo sì ní kí n máa wọn wẹ́sẹ̀ wọn ní apá àwọn àmàfóyè wọ́n dẹ̀ ṣe wọ́n sún mọ́ ju wọ́n jí mi lọ wọ̀ lóru mo ṣàlùmọ́ ìlú wọn má tó jẹ́ ìdárọ̀ ọjọ́ kejì ara wọn ti bẹ̀ta mo ní báwo lára ẹ jẹun ẹ tún lò ó torí àárọ̀ àtàlẹ́ ìlú tí mo bá wọn. bó dẹ̀ ṣe di ìta kémi kàn stroll lọ síta làwọn èèyàn sọ fún mi pé wọ́n rí wọn tó jókòó sórí ọ̀kan wọ́n fi ẹ̀rọ jókòó wọn ò lè sọ ẹni tí fèmí nínú ilé èmi wá káyà sókè nípò bẹ́ẹ̀ ṣe ń jáde ló yẹ kẹ́tì èmi sọ fèmí tí mo jẹ́ ìyàwó ní pé mo ń bọ̀ ọ́ 2 hours wọ́n ṣẹ̀ṣẹ̀ dé ọ̀kadà tó ti ẹ̀tàn ló gbé wọn lọ mo ti ń wá nọ́mbà máa ń pè kí n pé ibo náà wá lè lọ ṣé òògùn náà lọ rẹ̀ fún 2 hours wọ́n ṣe dé báyìí wọ́n ní ibo lẹ́dẹ̀ lọ pé tẹ̀ ẹ̀sọ́ ẹ̀yìn tì í fẹ́ ìgbóná fún wa ní wọ́n ní ṣó gbádùn ṣá ẹ̀jẹ̀ ti ta sí ẹ lọ́pọ̀lọpọ̀ mi sọ ọ̀dọ̀ tán wọ́n wọlé wọ́n jẹun wọ́n gbọ́ rédíò wọ́n sùn èmi dẹ̀ lọ sí ṣọ́ ọjọ́ kejì the same thing wọ́n ṣe gbọ́kànlá wọ́n ní ibo lẹ́ ń lọ ẹlẹ́sẹ̀ ìdún yìí tó bá yá pé oògùn lẹ fẹ́ lọ oògùn ló ṣì wáyé ẹ̀ tí parí dóòzì yẹn tán ẹ jẹ́ kí n lọ bá yẹn rà ẹni mi ìdògùn pé mi ìdọ́ original oògùn pé pharmacy lè ti fẹ́ rà ó ní òkè oògùn
màá bá yín trace ẹ̀ lọ tí gbogbo èèyàn bá rí bẹ́ ṣe ń lọ ẹ̀ á dàbí pé ìyàwó tẹ́ ẹ fẹ́ sílé kò lè bá yín sòótọ́ ọ̀rọ̀ wọn dá mi lóhùn wọn dẹ̀ lọ 3 hours ọkọ mi ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ mo tún dé ibo ni wọ́n gbólẹ̀ lọ wọ́n ní ṣe o fẹ́ sọ mí délé àánú lé ní o fẹ́ máa ṣọ́ mi káàkiri ọ̀rọ̀ yẹn ti fẹ́ máa lọ fà mo lè dákẹ́ mo sọ kankan mo ṣe wá dalẹ̀ mo wá tún rí wọn mo ní bóyá tún lọ láyé aago 8 ẹlẹ́fẹ́ lọ ra òye wọ́n ní ẹ jẹ́ kí n lọ bá yín rà á pé maternity rí lọ́dọ̀ wa ẹ jẹ́ ká lọ tírìtì ẹsẹ̀ yín bẹ́ẹ̀ at least àwọn ojú nọ́ọ̀sì lọ nọ́ọ̀sì mọ́ jù wá lọ́ba tẹ́ ẹ̀ ń ṣe nọ́ọ̀sì èmi náà dẹ̀ ń ṣe nọ́ọ̀sì ẹni rárá ọlọ́run má jẹ́ kí ẹ lọ́ọ́ hospital ní ti mo ṣàwá wò. ẹsẹ̀ yẹn wúwo ni. òwú sáà wọ́n kàn fi ẹsẹ̀ ẹ ṣí bẹ̀ ká wù wọ́n ṣí. wọ́n ló yẹ orókún tó yẹ sàn wọ́n fẹsẹ̀ rìn jẹ́gbẹ́dá wọ́n fẹsẹ̀ rìn padà tí gbogbo èèyàn sọ fún mi kọ́kọ́ mi jẹ́gbẹ́dá bẹ́ẹ̀ dẹ̀ ṣe rí wọn ní sàn mo bìlí pé tíyàwó bá bọ́ kò sọ òye kan tọ́wọ́n bá bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe rí mi mo máa ń gbọ́ ni mi kì í fẹ́ kọ̀rọ̀ sí wọn lẹ́nu rárá torí àwọn ni ẹ̀dì ò nínú ilé ọ̀tẹ́mi bá fi lè sọ̀rọ̀ fún wọn báyìí wọn ní gbọ́ tí inú wọn yẹn náà máa ṣe lè bá a ṣe wá lọ church àárọ̀ ọmọ múlẹ̀ já lọ church pé ṣe bí bí ìsíbì ní church ní ọ̀dà ọlọ́run adáwọlé yẹn ó kì í jẹ́ kí n mú yín dání ẹ̀wẹ̀ ká lọ sí church wọ́n ní ẹ̀sìn àwọn wọ́n ní ẹ̀tẹ̀ máa pè nǹkan tó dá sára yín pé èèyàn máa ń gbàdúrà kúlùwà àìsàn tó ń ṣe ní olúwa òní sàn nínú ẹ̀jẹ̀ ara nínú iṣan ara wọn ò sọ ẹni tì ní ṣàlọ́ church bí mo ṣe wá padà dé láti church pé kí n wá wùn kí mi tó máa padà lọ sí ṣọ́ọ̀bù mo kò sí nǹkan tí mi fi gbá sẹ́kì báyìí àyà mi ti ga sókè pé ṣé kò sí o wọn á lọ pe àwọn èèyàn pé ẹjọ́ tó wáyé pé òun tèmi ní tiẹ̀ lára ọwọ́ mi ò kò ṣeé gbá dáadáa káwọn èèyàn tó bá mi pariwo gbogbo èèyàn pariwo títí ọ̀pọ̀ mi ò sílẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ wá pe ọ̀rẹ́ wọn tó bẹ́ẹ̀sì wọn nígbà tá a ṣe wẹ́ẹ̀dì pé sà pé àmọ́ bóyá wọ́n sùn ní o bóyá àmọ́ ọkọ tó ṣẹlẹ̀ pé wọ́n máa bọ̀ pé bóyá tó máa tún gbóhùn sí wọn wọ́n á ṣe é jáde yẹn wá ní ká dúró gbogbo àtàwọn jẹ́ pé ká jẹ́ káwọn lò ní wọ́n ṣe gbálẹ́kùn báyìí ni wọ́n ṣe lẹ́kùn èmi wá jókòó síta lẹ́nu mi mo wá sọ fún senior protocol ìyẹn evangelist jáde òwúrọ̀ báyìí 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 ló ṣe lò wọ́n dẹ̀ rìn jáde ní pé wọ́n sí nǹkan kan wọ́n dẹ̀ rìn jáde majestically wọlé sọ́dọ̀ láyé kò sí nǹkan tó ṣe wọ́n lẹ́sẹ̀ láyé ibi téèyàn ò sí ọlọ́run wà ní mi ò dẹ̀ kí n gbọ́rọ̀ torí èèyàn náà ò ní bọ́rọ̀ bá ṣe jẹ́ ìmọ̀ àṣìṣọ́ wọ́n ṣe wá débì wọ́n wá ń ti ìrọ̀ sí náà gbogbo àwọn èèyàn wá sọ pé ẹ̀yin lẹ́rìn dáadáa even ẹnu gate mi gbà wọlé pé ẹ̀rìn dáadáa wọ́n ṣàlàyé ojókòó sílẹ̀ rẹ̀ wọ́n wá pọ́níṣì wọ́n ṣe wá pọ́níṣì wọn tán ó dẹ̀ dalẹ̀ wọ́n wá wọ́n láwọn fẹ́ lóyún wọ́n tún padà lọ sí ìfọ̀mọ̀láyà ìjẹ́ bó ṣe dàárọ̀ ọjọ́ kejì mo ṣe rí wọn láàánú tó wọ́n dẹ̀ máa ń tẹ̀lé àwọn dáàdì gbogbo kó tó kọ́ máa tẹ̀lé dáàdì lọ program tó máa lọ ṣe ìtorí bàbá ìjẹ̀bù tán dẹ̀ máa lọ ta òní dáàdì fi sọ pé tẹ bá kémi máa dúró sí ṣọ́ọ̀ pé tẹ bá ń tẹ̀lé àwọn kiri ẹ̀ nílé ráyè máa lọ bí kò ṣe pé wọ́n fún wọn freedom sá wájú ọlọ́run àti ìwà wọn free wọn gan wọ́n ti wà tó máa ń gùn ó kù díẹ̀ káàtó sí èmi gan tí mo jẹ́ gẹ́gẹ́ bí ìyàwó àìmọye ìgbà náà àti ìmọ̀ta nínú ilé tí màá dúró síta I will stay outside even nínú òjò kan lọ́jọ́ kan báyìí dáàdi ìbéèrè lọ́wọ́ pé ìyàwó yín kọ́ wọ́n ní àwọn tí mọ́ta ni I was inside the rain wọ́n mélòó mo fẹ́ máa sùn wọ́n ní àwọn ara àwọn circumstances ní ọ̀nà àlọ́ àkọjá ní ibi ọkọ̀ náà ni mo lè ń fara dà mo ṣàkóso ìyàwó ẹ̀ máa ta lójú. Ọkọ ló sọ ní. Ó lè sọ̀rọ̀ láti fi kọ́. Àwọn gangan fúnra wọn sọ fún dáàbò ní ìbá ìsá.
àwọn gangan fúnra wọn ló sọ. wọ́n lè mọ́ bẹ̀rẹ̀ yòókù ó ti yẹn. ó sọ yẹn láti fi kọ́ ra rẹ̀. àwọn gangan fúnra wọn dáàdì lọ́nà pa àwọn gangan fúnra wọn sọ fún dáàdì wọn bẹ̀rẹ̀ ní ti lọ́wọ́ wọn kọ́ bèrè lọ́wọ́ mi pé ìyàwó ẹ̀ pọ̀ wọ́n ní láti máa sọ fún mi pé wọ́n sọ fún dáàdì pé àwọn tí wọ́n ta ni dáàdì wọn sọ pé nínú òjò láti fi dáná lọ dáàdì ní ṣọ́ọ̀ èmi ni ìyàwó wọn sà wọn lè fún mi ní kí ẹ káyọ̀ tí ìyàwó yẹn máa ta. bí mo ṣe wà yìí sà dáàdì ẹ̀ máa gbọ́ bí mo ṣe wà ní ìfarọ́ wọn fi wá ní ìfarọ́ wọn fẹ́ mi ní àwùjọ ṣé ń gbọ́ dáàdì máa yàtọ̀ síra wa. ó tó blessing alájí ẹ ṣe so ẹ̀yin tí ẹ ń wò wá láti gbogbo ayé gbogbo ayé èmi ò bá ẹgbẹ́ òjòkó ẹ bá wọn kí alájí gan because wọ́n ṣe gbọ́rọ̀ ẹ láàárọ̀ ẹ̀ àwọn èèyàn bóríjà ló wà lánàá náà ibẹ̀ ló súnmọ́ jù so bóríjà ni àwọn èèyàn ti rìn nígbà àwọn èèyàn lẹ́bẹ̀ẹ́ gbé pé kí wọ́n máa gbé bọ́n wọ́n pariwo lè lé wọn lórí inú mi dẹ̀ dùn ìmítẹ̀ ni wọ́n máa gbé lọ station lọ́rẹ́ pé àwọn èèyàn tó máa gbé sọ́dọ̀ alájí which is very good àwọn aṣíwájú wa ní so then bẹ̀rẹ̀ tún jẹ́ radio station wọ́n dẹ̀ tí wá débẹ̀ so mo wá àpòpí láti bá alájí sọ̀rọ̀ mo ti wà ní program alájí nírọ̀ kí wọ́n bá àgbọ̀n lé àwọn bọ́ọ̀sì o inú mi dẹ̀ dùn gbogbo bá ṣe busy tó bá ṣe gbogbo plan kan lé ní báyìí wọ́n pa gbogbo ẹ̀ sí èmi ní gbọ́rùn kan báyìí kí n jókòó ká ọ́fíìsì láyéláyé wọ́n dẹ̀ gbéra àwọn ọmọ wọn protocols crew wọn ẹni pé inú ilé kún wọ́n wá dé àgbàládé rẹ̀ mo tẹ́ ibi ara ìrọ́ náà mo ṣe máa ń parọ́ pé alájí tí ò lè ráyè má ṣe wá ní wọ́n ti dé múlẹ̀ alájí ráyè mo ṣe wá rí wọn I'm so happy so mo rí lè kí ẹ máa pẹ́ fún wọn nǹkan yóò ní bàjẹ́ kò sẹ́ni tí ọ̀rọ̀ mú ìdí èsì tí àwọn èèyàn mọ̀ ẹni tó jọ́ta wa ó mọ̀ nípa ẹ̀ ẹni jọ́ rẹ̀ wa ó mọ̀ nípa ẹ̀ so láti gbàgbá ẹ̀ ti kọ́lé fún un láti kọ́ ṣọ́ọ̀bù fún un kó tiẹ̀ tó márì akọ́lé fún akọ́ṣọ̀ fún un mo ti free mú ìdí ẹ̀ jùlọ bọ̀ yìí ni bàbá ni ẹ̀ náà close to 40 ṣé wọ́n máa sọ ọmọ ọ̀gbọ̀dá 40 káàkiri ni wọ́n ti kọ́lé fún ti kọ́ ṣọ́ọ̀bù fún un alàgbà ògbóni fọ́lọ́hún bóyá máa tajà máa wọlé bóyá ń gbọ́ máa wálé ìmọ̀ bóyá ọlọ́fà gbópin ìmọ̀ èmi ni pé wá church ilé ẹ̀rí church rẹ̀ then join protocol ní church o lè join crew àwọn máa ń jáde gbogbo ẹ̀ o lè ráyè Monday Tuesday alẹ́gbẹ́ alóhùn wọ́ọ̀rì wá ṣiṣẹ́ àwọn èèyàn ń charge so máa ṣiṣẹ́ ibẹ̀ máa wá church ní Sunday àtọ́lọ́wọ́ ìlú ó dẹ̀ ń wá gbàmí àpẹ́ gbàmí wá ó dẹ̀ lẹ́gùn iṣẹ́ dáadáa fún rẹ̀ á wá bí á clean office tó fi dé pé ó sọ di ìṣe ó máa wá ń clean office ni ó sọ di ìṣe ó láìpẹ́ máa ṣe àdájì ó máa ṣe mo lè ṣe mo rí bó ṣe ó máa ṣe láàárọ̀ gbùdùdù ó tó máa lọ sí ṣọ́ọ̀bù mo lè rí bó ṣe ìlú náà fún ní tó kéde ó lè máa ṣe lóǹkà báyìí kí n máa wòye lásán láìpẹ́ ẹlòmíì náà ló ń ṣe màá bó sanwó fún lè fún ẹ mo fírí ẹ gan mo fírí ẹ yányányányán mi mọ bó ṣe ń jẹ mọ́ mi mọ bó ṣe mú mọ́ nígbà wa tún wá fẹ́ ṣe wedding tó di pé ó rí ìyàwó ni mo tún step in ó ti rí ìyàwó gbàyẹn mo tún lọ sí London báwo mo dé ṣé ẹni tó rí ìṣòro láìkè olóhùn láìkè ilé ìfẹ́ tó fẹ́ràn torí eléyìí wá sí chọ́ọ̀chì òun náà wá ṣe prayer ní chọ́ọ̀chì ni ẹ̀mọ àwọn tó máa wá chọ́ọ̀chì táwọn wá ṣe prayer táwọn wá ṣe gbélé àdúrà so gbogbo wọn máa lọ ń chájì lọ́dọ̀ ẹ̀ ibi wọn ti lọ ń chájì lọ́dọ̀ ẹ̀ ó sì gbẹjú mẹ́ni ẹlẹ́ni pé ìwọ yóò ní lọ èmi àti ẹ ájùwà lórí owó èmi mọ gbogbo àbí fúnra ẹ̀ ló kọ́kọ́ mú kan jáde nígbà kan ìyẹn olóhùn láìkẹ gan lẹ́yìn ọ̀sẹ̀ méjì fún dájì ó ní mi láìkẹ wò kí ló ṣe é yọ ẹ grown up man ó yẹ kó o mọ tó láì yàtọ̀ sí tó láì ọkùnrin ní ẹ̀dá ó dẹ̀ rẹ́ ni ó lóun láìkẹ ìgbọ́ ìwọ́sọ fẹ́fẹ́ ó lóun máa fẹ́ tó o lọ́kọ rí ni òun ò lọ́kọ rí ó dà ẹ lọ sọ̀rọ̀ yín kúnná then ẹ já bẹ̀rẹ̀ kánsẹ́lì fún wọn ìmí ṣe kánsẹ́lì fún wọn ìyàwó mi ṣe kánsẹ́lì fún wọn ta ló ṣe kánsẹ́lì fún yín náà Pastor Paul àwọn náà odidi ìránṣẹ́ Ọlọ́run mẹ́ta wọ́n fún yín ní kánsẹ̀ wọ́n fún yín back to back pé ká ẹni máa dánwò nígbèyàwó ẹ̀dẹ̀bẹ̀rẹ̀ dáàdi ọjọ́ wa ni ẹ̀ sì wedding farabalẹ̀ mo ṣe dúró ṣe wọ́n ṣe wedding ṣùgbọ́n ìgbà tí wọ́n tún ṣe wedding yẹn náà mo tún step back because bàtà fẹ́ ṣe wedding mo ní láti step in fún nǹkan kan tàbí ìkejì
bóyá ìnáwó ìnára àtúgbé wọn sí tàǹgbà àwọn yẹn tún bless wọn jẹ nǹkan wọn ṣàṣìgbè náà yẹn ẹ parí wedding bẹ́ẹ̀ ṣe parí wedding tán kí mo tún ní láti ṣe mo tún ní láti step back padà bọ̀ ó ti marry ó ti di married man so mo á gbọ́dọ̀ fún ní freedom kan yányán náà mo fún ẹ tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ nígbà tó ti di marry yẹn kò sí tí mo wá lọ́dọ̀ yín mi ń bí ọ̀dọ́ wọn gbogbo bá ṣe ń kọ́lé aṣẹ́gun lọ́wọ́ iwájú ìta ìdí màgbà blessing ti mẹ́kọjá wájú ìta yín kí ni màá ṣe. wọ́n sọ pé rọra sa ọ̀rá ń bẹ̀ yẹn o. yín tẹ̀tù wọn ni pé pẹ́lú ìdí báwo ni o. wọn náà dẹ́ tẹ̀lé o náà kàn bọ́ ta ni dáàdì àlàáfíà á tẹ̀lé wa pé ìdè gbọ́ pé dáàdì máa kọjá lẹ́gbẹ̀ẹ́ lé mi kí wọ́n bọ̀ tá á dẹ̀ bọ̀ ta ó ní á dẹ̀ tẹ̀lé ìgbà tí ń kọ́lé fún mi á dẹ̀ ti padà yóò lọ bí iṣẹ́ mi ò mọ̀ ń pa ẹ̀rọ ó ti ń ṣiṣẹ́ ó ti marry ó wá di pé wọ́n rí jẹ wọ́n kò sí mọ́ọ̀tì lọ́wọ́ wọn tí má bèrè bóòlù iṣẹ́ ìjẹun ìyàwó ní àwọn ò tí ì jẹun dáa ẹ ṣe ní tí ì jẹun ẹbẹ̀ ń ta ọjà ọ̀pọ̀ ẹ̀rí mo tún máa ń fún token ní Sunday tó máa ń kí ọ́fíìsì ẹ ṣe ní tí ì jẹun ó ní ohun kan sọ ni ọkọ òun tó bá ti dájí ó lè ti máa ń ṣe iná tẹ́lẹ̀ nígbà tí kò rẹ̀ tí máa rí gbà ìwé ìgbà tó máa rí yóò jí ìdájí á níbi lóhùn bọ̀ mú ìdí ó gba ẹgbẹ́ dá lọ alọ́ta mi mọ́ tó lọ́ ṣe bí mọ́ tó lọ́ ṣe báyẹn alẹ́ máa bọ̀ ká pàdé ẹ̀ kí mú ìdí nfa láìlọ́ bàgà ní ó tajà ata eré àlọ́ tí ń tajà aṣà máa rìn káàkiri òun wá lọ́pọ̀ èyí ìyàwó wá ní òun sọ fún mi pé kò lè má jí jáde ní 6 ìdájí pé a wá níbi lóhùn bọ̀ mo ti ní kan ṣọ ọjọ́ tó wá mú pé kan ṣọ pé kan trace pé ṣé lóòótọ́ ni ó máa ń jáde ìdájí ọjọ́ tó wá rí pé bẹ́ẹ̀ ni èyí lóòótọ́ máa ń jáde ìdájí kí ló ń wá káàkiri ọjọ́ ìmọ̀ bọ́ sọ́sọ́ náà wẹ̀ lórí ọ̀yà ẹ̀mí bẹ́ẹ̀tì ó jáde nínú ẹ̀ ẹ̀mí bàbá ìjọba ìwọ tó ti ṣe òdìdí ọjà kí ló wá bí bẹ́ẹ̀tì tó bá nílò nǹkan wàá sọ fún mi kì í kò díẹ̀ kí ẹ̀ máa ṣe lègùn bẹ̀ máa ṣe díẹ̀ láàárọ̀ tó bá ní aṣọ 10 tèmi 9 tó bá wọṣọ 10 táṣọ 10 wà ní kọ́ńbọ̀dù ẹ̀ tèmi 9 tó bá ní bàtà 5 tèmi ò tí ẹ rà bàtà inú mi ò gbogbo nǹkan pọ̀ nǹkan fún ẹ pé ọlọ́run ṣe àìtì mi ló ní má ti wọṣọ lẹ́yìn tó dámú ìdí nípa bóyá kí n máa ṣèlégún ní tí mo fẹ́ sọ ni pé kò sí ní tó béèrè lẹ́yìn tán ti ṣọ́ọ̀bù fún ẹ láì tó gbé sáré fẹ́mi tó wá ní dáàdì ìwọ̀n tó lọ́ọ̀mì gbà dáàdì gbà ọdún ẹ̀ láti má ra gbogbo nǹkan rájájà àwọn ará church tán ra nǹkan lọ́dọ̀ ẹ̀ wọ́n ti jà wọ́n ti ra nǹkan lọ́dọ̀ ẹ̀ mú wọn ra anything lọ́dọ̀ ẹ̀ mú everybody be ọ̀tá ẹ̀ because bóyá inú ni o bóyá gidi ni o I don't know so bó ṣe wọ́n sọ pé ó máa ń ta àbájẹ bóyá ẹ̀yìn tó fi lọ́ta yẹn àgbàdúrà bóyá wọ́n gbàwẹ̀ ó dẹ̀ gbàwẹ̀ yẹn kò kó òbí báyìí kò kó olùkọ́ compound àti church ń gbọ́dọ̀ sí ìlànà yẹn náà tó free mú ìdí mọ́tẹ̀ náà pé wọ́n lọ tún jáde lọ tàbí lọ́mọ́ òun ti bọ́sà ó dẹ̀ tún béèrè so gbàtọ́ tó wá rí pé ìyàwó ẹ̀ ló máa ń rìpọ́tẹ̀ pé ọtọ́ fi ṣe nǹkan báyìí ló wá gbójúlé ìyàwó ẹ̀ mo rò pé wọ́n á ní class ìwọ ó lọ máa sọ̀rọ̀ mí gangan kò pẹ́ ìwọ tó ṣe bẹ́ẹ̀ gbìn kò pẹ́ ìwọ tó ṣe bẹ́ẹ̀ gbìn ó dá ní dábì máa ṣe báyìí kí ìṣọ́ọ̀bù fún ìyàwó ẹ̀ meanwhile nígbà wọn jọ ń wà ní ṣọ́ọ̀bù nígbà tí wọ́n jọ wọ́n ṣọ́ọ̀bù tó fẹ́ra tí wọ́n ti fẹ́ra gan tí mú ìdí ìbá ń jáde á ní kí ìyàwó ẹ̀ bọ́ta nù ṣọ́ọ̀bù á gbà kí lọ́wọ́ ìyàwó ẹ̀ àgbà kí ó lè ìyá ní kí ló ṣe trust òun ní alóhùn wò á ní ìyàwó ọmọjà òun ta àgbà kí lọ́wọ́ èmi máa ń gbọ́ yẹn ni mẹ́mọ́ pé iṣu ọkọ àti ìyàwó ní bó máa ṣe máa dá sí pé ẹ̀wọ̀n lé ìyàwó ẹ̀bọ́ ta náà ṣọ́ọ̀bù àyẹ̀mọ́ yé ìgbà ni wọ́n níyàwó wá ta ó tilẹ̀kùn mọ́lé ẹ̀mọ́ many things èmi ò kàn iṣu ọkọ àti ìyàwó ni yóò kẹ́ mi bẹ́ẹ̀ ilé tó jẹ́ pé ó mọ̀ pé up till now up till bàjẹ́ sọ̀rọ̀ yìí ìgbà tí wọ́n náà dé sàn ní kí lórúkọ ẹ̀ onímú ìdí Àgbàlá Gabriel ó dẹ̀ pé irú ọgbà Àgbàlá Gabriel náà ló ṣe wà so tó bí wá jáde bóyá lọ ṣe nǹkan tó dọ̀tí irú nǹkan tó lọ ṣe lánàá sí wọ́n á kí ẹ̀ mọ́ mi nígbà wọ́n á jáde ẹni tó máa ń jáde ní tán ló sì máa ń lọ́n àbájẹ̀bò ó dà jẹ́ ìyàwó ẹ̀ rè kódà tó dìgbà mo ti fún ìyàwó náà lówó ìwọ náà bẹ̀rẹ̀ ọ́ìl níwájú ó kú lóun mọ́jú òun dà ìwọ náà bẹ̀rẹ̀ ọ́ìl níwájú ṣọ́ọ̀bù pé máa tà ẹ máa ta ọ́ lẹ̀ níta so bóyá kó kí ṣọ́ọ̀bù níyàwó ẹ̀ mú ìdí ò lọ ṣọ́ọ̀bù chájà mu chájà ló fi ń bojú ọ̀tọ̀ ní tó ń ṣe bàbá ìjẹ̀bú ló ń lọ ń ta àti pé ó ti ẹ̀ka mọ́ gan due to ìwà ẹ̀ sí àwọn ènìyàn
tọ́lọ́ máa tí ẹ bá ní orí ọ̀fẹ́ kí ẹ wá jọ kí ọlọ́run fún ní ọ̀fẹ́ kí ẹ pàdé àwọn mẹ́mbà wa bóyá bí 500 bí 1000 ọ̀nà ẹ̀kan dúró ẹni ẹ̀yìn abó ni wàá mú ìdín Jésù ẹ̀ máa mi rí ibi tẹ̀ wá ní pé tí gbogbo tí òfò fi lè rí ẹnìkan nígbà tó bá ti wedding kí náà bá ṣe àwọn èèyàn wọn máa bẹ̀bẹ̀ ní pé ẹ ṣàfihàn táwọn ẹbí sọpọ́tẹ̀ kò rí ìwọ̀n fún ní ẹ̀kan ní chọ́ọ̀chì ìwọ tó fẹ́ ṣe wedding ní chọ́ọ̀tọ̀ ẹ̀kan fún ẹ lówó kò ti bá ogun yẹn dandan ó ní ẹ̀wọ̀n lè jáde ní kíní kan iye tó wọ́n tà kan 500 yẹn tó ẹkún wá tà 500 wá tà 5000 ó dà máa lọ ṣọ́ọ̀mù gbẹ́kì fún ìyàwó ẹ̀ èmi aládùn owó tí mò ń fún ẹ èmi á máa fún ẹ 10,000 every Sunday máa máa fún ẹ òkùnkùn máa ń clean office máa máa fún ẹ àdèjọ máa jáde bàbá tó jọ jáde àwọn àǹfààní kan owó kọ̀ọ̀kan jáde ẹ̀já àwọn cream yóò pín ilé ẹ̀tùjọ́ máa pín o lè lack anything ó dẹ́ kò kí ṣọ́ọ̀bù lé ẹ lọ ojú ẹ mọ́ lọ́jọ́ yẹn tó kó kí ṣọ́ọ̀bù lé ẹ wọlé bíà ṣé ìyàwó mi náà mọ́ mórí tó ṣọ́ọ̀bù wọ́n sọ mi ṣe bí ìyàwó ẹ̀ náà ni ìwọ ìyàwó tó bá ti pawó lẹ́yìn pé ojú owó tẹ̀lé fẹ́ lọ́rajà èrè ẹjọ́ máa ṣàkáǹtẹ̀ tẹ́ bá ṣe kí ni ẹ bá wọlé ẹ máa ṣàkáǹtẹ̀ bóyá wọ́n ń ṣe bẹ́ẹ̀ o bóyá wọ́n ṣe bẹ́ẹ̀ o pé láti tọ́ yẹn ìmísà wọn fún mi 10,000 every Sunday now ò lọ ṣọ́ọ̀ kò sí ibi tó ń jí lọ mọ́ ibi ìlú máa resume sí ní 7 láàárọ̀ ó dìgbà gbogbo wa bá tó kúrò ní compound office kò tó lè bẹ́ẹ̀ 7 bóyá 8 bóyá 9 gbàmí àmà dé 10 gbàmí dín nǹkan máa ní kéèsì gbà mí mẹ́nìmẹ́ alẹ́ lọ travel ká pẹ́ dé so time tá a bá tó kúrò ní office ni wàá tó lọ sí àdéjọ́ ń ṣe ìfà ojú ẹ̀ tí ń ní tiwa bóyá mo rò kó máa ń lo oògùn kan mo ì mọ bóyá ó ń fa àgbẹ̀kan mi ì mọ o lẹ́nu ìgbà tí ó dé sí ọ́fíìsì rẹ̀ tó dé sí compound office padà tí ó ráyè jáde bíi tẹ́lẹ̀ ọlá bóòlù ojú ẹ̀ ti rí ojú ẹ̀ ti ń fẹ́ àwọn ènìyàn ní mú ìdí àbí mú ìdí ẹ̀kọ́ ní ó dẹ̀ ti wọ́n ń fresh rẹ̀ sẹ́nu nítorí bá nìdí máa sọ ìgbà míì máa gbóúnjẹ fún ẹbí òun náà fẹ́ gbóúnjẹ wá máa sọ ìyá wọn náà máa gbóúnjẹ fọ́pọ̀ ẹ̀ dẹ̀rẹ̀rẹ̀ tẹ́ ẹ bá pa máa fi dáná dẹ̀ mú ìdí ìtẹ́kàn tí wọn náà gbà ní tó gbà Sunday bí ṣe 5,000 máa kó lẹ̀ lólé fún owó oúnjẹ ẹfẹ́ ránjẹ fẹ́ ṣe gbà fún nǹkan yẹn dẹ̀ lò ó dẹ̀ lò wẹ́rẹ́wẹ́rẹ́ bó ṣe ń lọ yẹn náà wọ́n ní kéèsì nílé ṣe mọ́ ọkọ àtìyàwó wọ́n ní kéèsì wọ́n bá lè ṣe ní kéèsì wọn wá àṣà gbogbo bọ́lá yẹn bá ṣàṣe lọ lágbo ó lè ní kò fóònù lówó oúnjẹ ó lè ní kíní ẹ̀mọ̀ àwọn ọ̀rọ̀ ọkọ àtìyàwó gbogbo yẹn wá ń lọ láti bí ọ̀sẹ̀ bí oṣù kan ó yẹ wá di Tuesday ṣe mọ̀ ó máa ń rí zoom sí bí láàárọ̀ wọn káàpì anybody bí ipò ń ṣiṣẹ́ bí ara wa gbogbo wa náà làwọn àbí àbí gbogbo yẹn wà bí ìgbìmọ̀ kálukú lọlẹ́ àpàdà oníwọ̀n káàpù ẹ̀ oníwọ̀n bí ọ̀gbọ́lẹ̀ àbẹ́yìn lẹ́ dín ní ẹ̀mẹ́jẹ́ so àbí gbogbo oníwọ̀n bí ọ̀gbọ́lẹ̀ ẹ̀ jókòó sábẹ́ ẹ̀ wọ́n á jókòó reception náà ní normal day tẹ́ bá wọ bí alájì àwọn èèyàn ṣẹ̀wọ̀n bí ọ̀dọ́ yẹn àwọn yóò jókòó lọ òṣìṣẹ́ wàá wọ ọ́fíìsì bó ṣe wẹ̀ wàá mú omi tútù nígbà wàá ní wọ́n káàpù ẹ̀ so nígbà tó lẹ̀ ti wà níbí fáìn òráyè lọ́wọ́ bí tí ń lọ mọ́ bóyá kí ní ẹ̀ ti wá ń dùn bóyá ó míìsì kankan tó máa ń ṣe níta bóyá ó ní àwọn nǹkan tó máa ń lọ bá mi mọ̀ bó ṣe wá di Tuesday ìyẹn last week yìí ó kò ń bí lálẹ́ wọ́n ló délé nígbà tí ilé mọ̀ ní Wednesday mo gbọ́ tí wọ́n ní ó fẹsẹ̀ kọ́ nílé wọn ló ti wá rẹ̀ ó rẹ̀ ẹja àfilẹ̀ kò rest wọ́n rẹ̀ ìyẹn Wednesday ní program ààrí Wednesday ẹni wọ́n ló fẹsẹ̀ kọ́ wọ́n ló rẹ̀ àwọn ẹ̀ láwọn ẹ̀ lọ́nà ẹgbẹ́dá ó di Thursday ó tún yẹ kó resume síbí wọ́n tún ní ó sì rẹ̀ àwọn ẹ̀ tún láwọn ẹ̀ lọ́nà ẹgbẹ́dá ó tún di Friday ní méjì tí ò lè máa resume síbi tí àjọ ṣe gbogbo ẹ̀ àjọ jáde àjọ ṣe gbogbo ẹ̀ ṣe ìdẹ̀mọ̀ ìfẹ́ náà gbogbo ẹ̀ wọ́n lè fi ọ́lẹ̀ tó tẹ̀tí ń sọ sí gan ìwọ ló yára sọ pé bí a kàn fi ìwọ ló yára sọ so Thursday kò resume síbí kò resume wọ́n tún náà rẹ̀ lọ́nà ẹgbẹ́dá níwà ó dẹ̀ ló rẹ̀ ó dẹ̀ ló fẹsẹ̀ rọ àwọn ẹ̀dá ìdìbò sẹ́rìn lásán bí agbábọ́ọ̀lù ni pé orin pátápátá lọ Friday the same thing Saturday the same thing náà bó ṣe wá dé àárọ̀ Sunday tó ń gbé everybody máa wá sí church kí ló yẹ kó o ṣe wádẹ́ kò ní ilé wádẹ́ wá church àwọn àríwú ìdí church ibi tí mo ti mọ̀ bẹ́ẹ̀ ni ẹ́ jẹ́ pé láti Tuesday nǹkan kún orí mi mo kàn mọ̀ pé mú ìyìn rí mú ìdí èmi kò rí ìmọ̀ tó ṣẹlẹ̀ mo kàn mọ̀ pé mi ìdí wọn lọ́rẹ̀ ní gbogbo tẹ́lẹ̀ ń rò Sunday kí n dẹ̀ rí ní church Sunday wọ́n ti àìtẹ́ dúró mú ìdí nǹkan ní ọ̀sán àti ṣe kánsẹ́lẹ̀ tó ti lọ bí 5:30 wọ́n ní kó wá church
kí ló ṣe ṣóṣì rẹ ni àwọn ní wọ́n ní kò rẹ o wọ́n ní kódà kò sí tó mú lẹ́sẹ̀ wọ́n ní tó mú lọ́jà ẹ bá ń pè wá gbẹ̀mùtò àgbọ̀ pé wọ́n níyàwó gbẹ̀ngbà tí yàwó kúrò church wọ́n níyàwó gbálẹ̀kùn kaná ló bá àkókò la gbálẹ̀kùn. àwọn bíi mẹ́rààrún sá. wọ́n náà ń fòkúta gbálẹ̀kùn ìwà yẹn wà lọ́wọ́ ẹ̀ alágídí ẹ̀ ní Muyideen wọ́n náà èmi ò sí bẹ́ẹ̀ wọ́n náà kànlẹ̀kùn Muyideen ṣílẹ̀kùn wọ́n ní kò ṣílẹ̀kùn fún yàwó wọ́n nígbà tó gbóhùn bẹ́sìmá tó bá ṣe wedding ló tó ṣílẹ̀kùn láti mọ̀ Muyideen láti jọ Tuesday kí ló borí ẹ̀rọ ṣẹ̀wọ̀n inú bí mi mo mú pàǹgẹ́rẹ́ alájí pàǹgẹ́rẹ́ tó dà mo mú ó yá gbẹ̀wálẹ̀ mo lè lẹ́nu èmi ìta máa security ti bá wí kémi tó dé mẹ́gbọ́n ti bá wí mo nà ó yá dìde láyé ló bá tún ṣẹ̀ṣẹ̀ báyìí bí ẹni tí ò lè dìde ìwọ tó náà rí tó tún dà bí ọgbẹ́ so ṣẹ́gun ẹni tẹ̀yẹ̀ ti fún freedom tẹ́lẹ̀ ó ṣẹ́gun ìwọ tó tún dàgbà lágbà báyìí sọ bí ẹni wá sùn sínú compound pé wá sùn àárọ̀ ọjọ́ kejì àwọn ń jí lọ early morning program gan lọ́dọ̀ ṣùgbọ́n à ń jí lọ very early 6 to 8:30 ni àti jí ṣe ìtọ́ pé wọ́n ló ṣe àti pé náà tí mo náà ìgbà kó rẹ̀ kó má sáré jáde bẹ́yẹn dẹ̀ á ní láti bá a sọ̀rọ̀ bẹ́ẹ̀ yóò gbọ́n náà wẹ̀mí èmi ti jáde láàárọ̀ Monday kí n tó dé láàrí náìtẹ̀ ààrẹ Muyideen tó lọ pé kó ti wà kí n bá sọ̀rọ̀ Muyideen má ṣe báyìí mọ́ ó ti dàgbà nǹkan báyìí kan bá sọ̀rọ̀ mi wà rí láti àárọ̀ àná yẹn ìyẹn láàárọ̀ mi wọ ọ̀sán wọ ọ̀rọ̀lẹ́ ṣíwájú lẹ́tà àpàtọ́ alébí ṣúwọ́n mi bẹ́ṣẹ́ parí láìpì tí wọ́n fi ṣáájú gbogbo ẹ̀dá fídíò kan ní wọ́n ní Muyideen sí wọ́n ló ṣe alábàárù ibi tí nǹkan bá ti lè dùn ẹ̀ ń gbò ní wọ́n lò ẹ̀ níbo ni Sunday yẹn mo rí pé n tó ṣe bí mi tí mo mú àkẹ́rẹ́ ìwọ tó ti márì blessing ojú ẹ̀ ní mo wọnú lé yín wáyé mo mú nǹkan kan wárí wá lọ ṣé mi ń pò bí wá lọ pẹ́nu lé. ẹ ti ẹ̀ ní wá ẹ máa pẹ́ bá fẹ́ ṣe láìpẹ́ máa ń kọjá lọ. níjẹta tí mo sọ láàárọ̀ náà mú kí n tó lè ṣe ó bí mi nú. àti àwọn security ti bóyá torí ilẹ̀kùn tí ò ṣí àwọn mòkó tó máa bí pé ìwọ òṣìlẹ̀kùn wọn ní wọ́n pẹ́ wá òṣìlẹ̀kùn tó pé ó lọ́ọ̀kì aṣọ mọ́ security lọ. ó lọ́ọ̀kì aṣọ mọ́ ọlọ́run ni mi ò mọ̀ ní tó fi mọ̀ so mo rò wọ́n ti treat pé wọ́n ti punish ń dà yẹn ó nìkan ni mo rí so now ó wá lọ ṣe alábàárù ògo ní fọ́nà irú nǹkan báyìí ilé ṣe fún àgbàtà àti ọlẹ́ láti sọ̀rọ̀ ẹ̀wọ̀n ọ̀gá báyìí so irú nǹkan báyìí náà kò lè má ṣe ẹ bá gbéwèé kì í lé wa ní ti ẹni tí pẹ́ ẹ̀kún ní bọ́ọ̀lù dà wọ́ọ̀lù dà gbàmẹ̀ yẹn ẹ bá ń lò Jésù ti rán èmi iṣẹ́ sí ẹ mo ti jíṣẹ́ ẹni tí mi ń ṣe fún ẹbí mi ni mo ṣe fún ẹ ẹni tí mi ò ṣe báyẹn tán bí lé mi ni mo ṣe fún ẹ ògo ni fọ́nà ẹni tí gbogbo wa bá ṣe ní ìmọ̀ ẹ̀tọ́ lẹ́yìn ẹni tí mi bá ṣe ẹni tó kálù bá ṣe a máa tọ̀ wá lẹ́yìn ó ṣe ibi tẹ́mi sí ẹ̀ lé ibi tí wọ́n náà sí mi lé ògo ni fọ́nà so Jésù ti rán mi níṣẹ́ sí ẹ̀ mo lè ti jíṣẹ́ náà bá tí Ọlọ́run fún mi ní agbára anybody ò dé mọ́lẹ̀ o anybody ò sọ mọ́lẹ̀ o Alhaji ṣé ẹ̀ntàn bàbá ní ṣe nǹkan ṣé wọ́n ó ṣe ìwé látọ̀dún wo déètì wo ti fi ní. ọkùnrin sọ̀rọ̀ lórí gàkípẹ̀ ńgbà yẹn èmi ò tẹ̀ ẹ̀ ń gbọ́ sọ̀rọ̀ nínú ìtẹ̀ ẹ̀rọ tí mo gbọ́ tó ní wọ́n bá ń gbọ́ blessing wọ́n ní wọ́n balẹ̀ lọ́wọ́ yín wọ́n náà balẹ̀ lọ́wọ́ yín o ọ̀gbọ́ má jẹ́ wọ́n parọ́ ń gbé wọ́n náà ti gbàyàwó lọ́wọ́ ẹ̀ alàgbà wo bà ẹ gbà so now Ọlọ́run ti ẹ wo bí Ọlọ́run ti Jésù ti rán mi níṣẹ́ èmi ti mú ọkọ̀ ìlànà bíríìjì Ọlọ́run ti lù mí lọ́pọ̀lọpọ̀ èyí kéèyàn máa yìn mí èmi náà fi ògo fọ́lọ́run ìbóyá nínú ẹ̀dẹ́ tí mo gbàgbẹ́ náà bóyá ọ̀nà ẹlòmíràn ní ògo ni fún Ọlọ́run lókè ọ̀run so ìyìn tí wọ́n bẹ́ẹ̀ ṣe ìtọ́lùbí tọ́lọ́run ràn mí lọ́wọ́ dé Muyideen èmi náà rí ìlíìsì ẹ ní ayé àti ní ọ̀run kálíbà kọ́ nípa tèmi pé Gabriel sí wọn kò lè ṣe ìrìn èèyàn kó mi bọ́ tàbá ìrí nígbà wọn ti dé ayé ajẹ́ first time ajẹ́ ìgbà àkọ́kọ́
wọ́n bá yẹ kí lẹ lọ ṣe lọ́jọ́ sí tẹ̀ǹtì gbẹ̀yàdì kí lẹ lọ́jọ́ ṣe travel passport kí lẹ fẹ́ ṣe fún yín wọ́n fẹ́ rán yín lọ US kí passport yín jáde lẹ̀ ń retí àbí ìbò ní fọ́nà fún mi tọ́lọ́ ní oṣù wájú ó ṣe òmú ìdí ó ṣe ọlọ́run kan ọlọ́run jẹ́ wọn tẹ̀wọ̀ síwájú so èmi ń release ẹ̀ mo gbọ́dọ̀ kan tó sọ tó ní nǹkan abẹ́ ṣe fún nǹkan abẹ́ ṣe fún wọ́n ní nǹkan abẹ́ tẹ́tọ́ so tó ń bá ìrìn mi ní ṣe wà pẹ̀lú ọkùnrin ní tí ń bá ìrìn ṣe fún ọ gbogbo ògbó jẹ́ tó lọ́n so gbọ́ yìí tí ẹ̀ ń wò wá ẹ̀ ò ní rí dààmú ó yà mí lẹ́nu ìbí ìlú wà òun live fine the living okay ní tí máa wọ̀ ló wọ̀ ní tí mò ń kó sẹ́sẹ̀ ló kó sẹ́sẹ̀ ìtàn bá mi gbé wá ní 120,000 ó ní màá wọlé méjì tí màá gbé lé ọ lọ àwọn yóò tún mọ ní dáadé ṣé wọn dì í wọn dì í ọ̀fẹ́ ayé ọ̀fẹ́ ló ń gbé ògbóni fún alájì mo kì í yín o ẹ bá ń kí alájì o ẹ bá ń kí alájì o láti di àdúgbò ẹ bá ń kí wọn o ẹ bá ń kí wọn àwọn yẹn ti pé pé ilé ẹgbẹ́ la tó kí ló ń tẹ̀lé out of course mi ẹ má bínú ẹ ṣe mo dúpẹ́ báyìí tẹ́gbẹ́ so kọ́lọ̀ kó máa bá ń sin ọ wọ́n lórí ìyàwó tó fẹ́ o kálẹ̀mí ni mo wà fún ẹ̀sìn má gbà padà pè mí kọ́ o sẹ́mi àti mo rí orí ni ìmọ̀ rí mo ní wọ́n fẹ́ ẹnìkan tí ń bá sọ̀ lákàbọ̀d ṣé bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ wọ́n bẹ́ẹ̀ sọ̀rọ̀ bí wọ́n bẹ́ẹ̀ sọ̀ lábọ̀d láti lúwo lábọ̀d láti London láti fẹ́ fẹ́ mo ní èèyàn fẹ́ fi ọ ó ní no ó lẹ́ tó fẹ́ fẹ́ rí ó dà. wọ́n pè lánàá pé Ọlọ́run ní kò mọ̀ ṣe mistake láyé o. ẹni ẹ̀ pé bọ́lá ní ojú ẹ̀sọ́ tó ń bọ̀ ó ṣàtúbọ̀. so ọ̀gbọ́n ní fẹ́ jáṣà ju gbogbo nǹkan lẹ̀ kí n kí aláàjì Ọlọ́run ti lò mí níwọ̀nba Ọlọ́run ti lò mí ọ̀gbọ́n ní fọ́lọ̀ ó release ẹ̀ lórúkọ ti bàbá ti ọmọ àtẹ̀mímọ́ tó bó ibi tó bọ́ wà bó wà gbàlágé rẹ̀ ògbó fún Jésù bó wà ògbó fún Jésù ìrìnàjò tí yín náà yóò jẹ́ nílé o pẹ̀lú àlàáfíà ni mo fi release bí o bá wá fẹ́ wá church ẹ máa ń lé o ọ bá wá Sunday máa ń wá fine nígbà wá ògbó ní fọ́lọ̀ so ẹ bá ń ṣe ẹgbẹ́ fọ́fẹ́lẹ́ mo bá gbé ìwé ní ẹ̀fọ́ jẹ́ gbé lọ tó jẹ́ gbé lọ náà máa gbọ́ Yorùbá ní gbàmígbàmí lè nígbà àìgbà mẹ́sẹ̀ mi o wọ́n tó ní kí n bẹ pásítọ̀ sí bóyá mo ti pásítọ̀ sọ̀rọ̀ bóyá kò tẹ́ méjì lọ tó jẹ́ kó kàn gbà fún náà pé wọ́n náà sì sọ̀rọ̀ àwọn ọmọ ìjọ sọ̀rọ̀ tí máa bẹ pásítọ̀ tí pásítọ̀ bá láwọn òbí mú tí méjì sí ìbínú pọ̀ sáwọn ọ̀gbẹ̀rẹ̀ méjì mú pásítọ̀ láwọn náà láìpọ̀ mọ́ lọ gbóòrò fẹ́ lọ lóòótọ́ gbóòrò ti wá make up mind láti change ní ìsìn ìjà bí tọ́bí ká bá wá bí òun tó bá òun ti gbà láti dúró náà pásítọ̀ ní wà bẹ́ẹ̀ wọn òun sì gbò ṣùgbọ́n tí wọ́n bá sì náà ti bẹ̀rẹ̀ lọ tí mo sì bẹ̀ pásítọ̀ fún tí mo fojú pásítọ̀ gbolẹ̀ ní àríwó inú ìlú gbolẹ̀ jáde ọ̀pọ̀ tó sọ̀rọ̀ ẹ̀fà kíkí tó ń bẹ̀rẹ̀ kí tó gbọ́gbẹ̀ ṣé o gbà láti dúró báyìí àbòsí fẹ́ lọ náà. ẹ jẹ́ máa lọ. o fẹ́ máa lọ. Now, question for you. Tí mo dì bá lọ, are you staying behind or you are going with him? Ó dúró àbájọ náà. Ilé pẹ̀lú ọ̀sán tó ń fẹ́ kán dúró. Ọwọ́ ìgbà tó wà níbà ayé wọn yí padà. Ọmọ tó tó wà. Sá ìgbà tẹ́mi fẹ́ wọn tí wọ́n wà pẹ̀lú àwọn kiri àti wọn change. Ìgbà tó wà pẹ̀lú kiri dájú ló fẹ́ sọ. Bẹ́ẹ̀ tó ń jọ ìwọ̀n tí wọ́n máa rí èmi rẹ̀. ṣàpẹ́ mo ti fúrí ẹ̀ tẹ́lẹ̀ ló ń sọ pẹ́gbà tí ìgbà tó wá Oṣù yóò ṣe sọ dáadáa mo ti bá tún sọ. Ìgbà tí a fẹ́ra wa sílé tó ń bá wọn rìn gẹ́gẹ́ bí ó tó pọ̀tọ́ jọ ṣiṣẹ́ lọ travel tó lọ ṣe. Inú wọn gan máa ń dùn. Níṣẹ́ another person. So o ti gbà láti dúró bí báyìí, ìyàwó rẹ̀ ò ní tẹ̀lé ẹ lọ. O wà lè dúró torí ìyàwó rẹ̀, so o gbà láti dúró. mi ìgbà láti lú mi ọkàn mi ò dúró lágàtà
ẹ máa ń béèrè béèrè. síbi tó fẹ́ lọ sí. síbi tó wọ́n tún padà sí. ilé ẹ̀ wà ń bẹ́ o no square one gbé ni. Okay, it's alright. Another thing. Wọ́n ti gbé wọ́n fẹ́ gbé ìwé ẹ̀fún sí wípé ìwọ náà lọ sí nílé. O gbélé ẹ mọ́. Why? Tí tọ́ka mi bá ti yọ kúrò lè lọ. Iṣẹ́ sọ pé lẹ́yìn wà níbí. Tó a ti kó wà ń ta tí ò sì lé wà lórí. Kò sí lákàtà mi o. Alágbó ní tó bá ti Mo tọ́ fẹ́ gbé pọ̀ ní ìsìnkú. ó lè lákàtà mi. Sínú kọ́ńbáàdì mi wọ́n kọ́ sí. Compound kan náà ilé wa lẹ́yìn wa ìta ló wà outside the premises. Ilé dẹ́kun. That means irú wedding wo lẹ ṣe? Fourth wedding. Engagement. Fourth wedding gidi wedding olóògbà. Sorry uncle, sorry. So why are you pretending that you love him? I love him so much, sir. I'm not pretending. And if he leaves, you stay. Sir, If I he don't leaves, want you him stay to back. leave. Because if he leaves, he will go around to be doing so many things that is against God. Fine. I want him to stay. But if he leaves, you stay. Sir, If he leaves, you I stay. don't want him to leave. Sir, You have not answered my question. What of if he now decided to leave? Will you stay back and follow him? Bring him back? I cannot follow him. You would help us to settle so that I stay. For him staying here is my own job. So, I want him to stay. Anything that is bothering his mind, he should say it out so that there's going to be correction for it. Rather for him giving here to another place. Blessing. Wà á tẹ̀lé ọ̀pọ̀ ẹ̀. Is your husband. Lóòótọ́ ibi ilẹ̀ ti mọ́ra. Ibi ìníwọ̀ wá. Ibi ìlàmú náà wà. Church lẹ́tẹ̀ pàdé fine. Gbogbo àtẹ̀wọ̀n náà sáyà tó ń sọ. Pé ò fẹ́ kó kíni ẹ̀gbẹ́ kó. Ọlọ́run ló ní ìrìn àjò èèyàn lọ́wọ́. Ọlọ́run ni. Ẹ ti fẹ́ra. Ẹ ti ṣe court wedding. So èmi gan fúnra mi gan nípa orí ọ̀fẹ́ Jésù. Mo ti release ẹ náà tẹ́lẹ̀ ó bá mi ṣe ìgbésẹ̀ tẹ́lẹ̀ ìwà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ló ń bù ní ó fi tó fi padà wá sínú compound office. So for now Jésù ó ti lò mí fún ẹ níwọ̀nba. So ó ti free blessing wà tẹ̀lọ́pọ̀ ẹ̀ wà tẹ̀lọ́pọ̀ ẹ̀. Láàrin adé láti pẹ̀lú ìfàkọ̀kọ̀ láì tó ṣe láàárọ̀ torí àwọn ẹni ní ṣe pé mo fẹ́ tẹ̀lé kọ́ má jẹ́ pé láì tó ṣe láàárọ̀ àwọn èèyàn máa sọ pé nǹkan tó sọ ó ní ẹ̀rọ ṣùgbọ́n ó lè ń báyàwó ṣùgbọ́n tíyàwó ẹ̀ ló kó lọ sí ìtẹ́bá fi sọ àwọn èèyàn ló ń gbọ́ yìí wọ́n ní ìdí tí ó fi ṣe láì fún ìyàwó ẹ̀ ṣe ló ń mú un lọ ṣùgbọ́n ẹ̀jẹ̀ àkẹ́rẹ́ fáì bẹ̀ ẹbí ó ṣe láì fi láàárọ̀ ṣàpẹ́ pé bóde jàlá wàá sùn mọ́jú gbogbo tó lọ pátá olúwa yìí ẹbí àbí tó ṣe láì fi tó ṣe láàárọ̀ yìí tó ní dájú báyàwó ẹ̀ ṣe ó yá kí ẹ báyàwó Pàǹgbé bílí wà. Pàǹgbé bílí wà dáadáa. ó ní dájú báyàwó sọ̀rọ̀ Pàǹgbé bílí ó lè gbé ètò tóbi jù bẹ́ẹ̀. Gbà àǹtí kí lélẹ̀? Ẹ̀yà gbà. Inú alájì. Alájì rárá. No, alájì ẹjẹ́ kan. You can enjoy your own pace. Relax. Relax. Mú ìdí nì. Relax. Lẹ́nu oṣù mélòó. Relax. Níwọ̀n tó ṣùgbọ́n tó ní ìyàwó ẹ̀ ní fibroid. Relax. Tó ní ìyàwó ẹ̀ ní fibroid pé bẹ́ẹ̀ ṣe sáré lọ ṣe pé kó má bàa dàgbà. Àtàlítà nọ́mbà sọ ọ́. Pé sọ́rí pé kí n máa sọ o. Kí lè ṣe fẹ́ ṣe? No. Ẹ̀gbọ́n mi.
Muyideen Alhaji Mumbo. Muyideen. Alhaji Balawo. Should be little you. We did say something that tí ìyàwó bá wá rìpọ́ọ̀tì òun fún yín ẹni gbàgbọ́ ló tó sọ ju tó sọ lọ. Ṣé mo di? Ẹ máa gbọ́ nínú ọ̀rọ̀ tẹ sọ́ọ̀sì ìdílé fẹ́ sọ fún mi. It's obvious. Mú ìdí ìpín ẹ̀ẹ́dẹ̀gbẹ́sẹ̀ gbẹ̀gbẹ̀ ìtẹ̀ àti tìyàwó ẹ̀gbọ́n. Torí bí tíyàwó ẹ̀gbọ́n ti ń bọ̀ kúrò náà ti ń bọ̀. Bí tí ìdí ìdílé ti ń bọ̀ kọ́lẹ̀ ìgbà ti ń bọ̀. So the presentation tó fẹ́ sọ bí àárín àwọn tó wà tó fi sọ̀rọ̀ yẹn inú kì í present yẹn. Ó fẹ́ sọ̀rọ̀ láti ìgbà bí ó fẹ́ sọ. Ó fẹ́ sọ lára wọn ni. Kí ni mo ṣe? Ẹni kò dáa ló bẹ̀rù sọ. Ta ló wà mẹ́? Àbí? Yes, sir. Ó fẹ́ sọ̀rọ̀ láti ìgbà bí ó fẹ́ sọ. Bẹ́ẹ̀ ni, sir. Kí ni mo ṣe? Ẹni kò sọ. Ṣé rí ọlọ́run ṣàánú wa? Ọlọ́run ṣàánú wa? Ọlọ́run ṣàánú wa? Ẹ má dwell so much on that. Nítorí pé ẹ ti wà tí pẹ́tẹ́ tí ṣe sóòrè nínú àwọn sóò tẹ́lómi ìfìmọ̀ Àgbàlá Gabriel náà ni wíìdì wà nígbà yẹn tẹ̀tí àwọn yẹn ti mọ̀ yín gá ògùn eléyìí tá à ń ṣe lónìí inú ẹ̀ náà lẹ́nu ní òfin mọ̀ bẹ́ẹ̀ inú tí mi dé lẹ́sìn. So what are you telling me? So what are you telling me? So you don't need to stress yourself. Mo sọ àwọn ọmọ fún un and I'm very sure it's going to work on it. Ẹni tó kọ́dà tó wà mí. Àti ẹ tí mo mọ̀ pé wọ́n jẹ́ kí wọ́n ṣe já wọ́n tó jinlẹ̀. Tọ́gbọ́n ẹ̀kọ́ sínú ọpọlọ bàbá rẹ́fẹ̀rẹ̀ntì lára mi evangelist ni wọ́n mọ̀ fi yọ́mọ̀ dùn mọ́ wọn pọ̀ níjọ́ tó bá dùn wọn yá gbogbo àwọn ọ̀kọ́dà mi mú àkọ́dà tí wọ́n wá rẹ̀ tó kọ́dà fún wọn tí wọ́n wá mọ́ lójú tó wọ̀ kí ìtàn kò ń lọ́kọ́dà fún wọn ní kò máa yọ. Mú ìdí like you want to listen today ó ti wà lápọ̀ọ́lẹ̀ wípé you have touched his life ẹ ti ṣe nǹkan tí Ọlọ́run rẹ̀ fún kẹ́ ṣe òun náà dẹ̀ sí tọ́lọ́run náà òun náà sí ó ṣe èyí tọ́lọ́run náà sí ẹ̀yin lẹ́mọ̀ èyí tọ́lọ́run náà sí ẹ̀yin lẹ́mọ̀ nǹkan tó bá tá a bá lè kọjá lára ẹ̀ tí ò ní so wá mọ́lẹ̀ ká má dìbò pé àwọn òun tọ́jú ká lè ṣe máa lọ nítorí pé tó pọ̀ láti lọ bá ṣe bí Jesus lẹ́gbẹ̀ẹ́ lẹ́ẹ̀kan ẹgbẹ́ bíbélì tó jẹ́ pé gbàgbọ́ lẹ́yìn Jésù ni tí wọ́n pé gbogbo ibi tó ti yẹ kí Jésù tẹ pọ́s tó claim right ó fọra rẹ̀ mọ́ ló ti ń dúró òní oníṣẹ́jẹ́ tí wọ́n pé gbogbo right náà ló ti ṣàṣàrà jà òní oníṣẹ́jẹ́ so gbogbo àtàbàtàrà aláṣíwájú gbogbo àlọ́run ṣàánú wa yóò jẹ́ àlórí ayé ọlọ́run lẹ́kọ̀ọ́ wa ṣe. Pastor, what I like from what you said, if this guy insisted that Ola Felicibet his right to is living, I don't believe that. She should go to another church. She should go to another place. Torí pé mo sọ pé ìgbé ayé yìí ló wo òun nígbà tó ń fẹ́ mo bí lẹ̀ fún ìgbé ayé rẹ̀ wo òun. You work on your wife work on you. I worked on my wife work on me. Let her go and work on her husband. Ó tèmẹ̀ sí kó fẹ́ ọ̀nà táyé ẹ̀sìn. Ó lè jẹ́ pé ìfẹ́ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ní ọ̀tá yóò pèsè ìpàdé ìpadà. Àbí nǹkan mi. Let her continue from there. He should not stay behind. God bless you. Amen. And the souls. Gbogbo ọba ti
bá sọ pé bóyá mo dọ́tò ní wọ́n padà bẹ́ẹ̀ wọn. ìbádá alájí. àwọn gbé báyìí kù adáre ẹgbẹ́ padà bẹ́ẹ̀ sí bí. Muyideen ó ní Muyideen Àkàlàdé. Let me tell you, even after leaving this place, tí ó máa jẹ́ yóò pèrè ẹ̀ bẹ́ẹ̀. àwọn yóò máa pè bẹ́ẹ̀. èyí ló pèrè òun náà. ó pátá nílà ó kì í àti mọ́tà àwọn olùsọ̀rọ̀. wọ́n ní pẹ́ẹ́rẹ́ àdúgbò àwọn but you need to sign gbogbo owó yẹn ti sign. Ever sign it? Máa gbélé ẹ̀ àgbélé ẹ̀ kọ́pì ló ń bọ̀ mí. Kọ́pì ló ń bọ̀ mí. Ìjọba mi lè kó náà sign it. Alájí mi ò sí. Alájí mi ò sí. Ẹ̀wọ̀n ló fún wọn yìí. Bueno, se tiene que hablar con mi hijo. Ella no se queda así. Alájí mi ò sí. Ok, só ver ali. Ṣé wọ́n á rí obìnrin tó ń ṣe ibẹ̀rẹ̀ lánàá? Torí obìnrin ẹni kéèsì tí ó jẹ́. Lọ́sọ̀. Oníkéèsì. Ìbọn gbé kámẹ́rà sí lójú. Kéèsì mi náà. Yóò jẹ́ kéèsì rẹ̀. Yóò jẹ́ kéèsì mi. Kò máa sọ nǹkan ẹgbẹ́ tó sọ̀rọ̀. Ṣé wọn ò dáàmú? Wọ́n dáàmú. Tìbẹ́ ní ń dáàmú ló fi ní ló tó sọ ṣé wọn ò dáàmú? Lówó tó wọ́n dẹ́ẹ̀bù. Ó dá aré nìyí o, wọ́n pè láti ìgbà o, pè látàwọn. Pé ló pè ní àrùn. Okay, ojú ọ̀nà sáyẹn. Okay. It's all right. It's necessary. Take it away with me. One side. Oh, I got one side. Better one. Amy? Oh. Ẹ máa sign witness ẹ̀ náà. No, hold it. Hold it. Tiẹ̀ dà. Kúrẹ́sì kò lè ti àwọn èlò lè. Kí ló tó wọ́n ṣọ́ọ̀bù kan kí ló tó rọra fóònù? Odidi ṣọ́ọ̀bù bíi 1 million francs. Kí ló tó ra fóònù? Kan tó dáwọ́ lórí ẹ̀ fẹ́ kọ́ra fóònù fún ẹ. Kò sọjá. Gba fóònù ẹ̀ darí. Kò sọjá. Kò sọjá. Ẹjọ́ sí ìgbésẹ̀ lọ́wọ́ kẹjọ mọ́ ẹgbẹ́ máa ṣe.
Aláàjì ẹ ṣé o. Aláàjì Oríyọmí Hamzat. Oh yeah, God bless you. Mo ẹja kíá no ẹja kíá àgbàdé wọn àgbàdo ọjọ́ tá a kọ́kọ́ pàdé mo jẹ́ kó mo aṣíwájú lẹ́yìn so àwọn nǹkan yìí Ọlọ́run tí ń lónìí fún dóò gbàtẹ́lì bẹ̀rẹ̀ social media ìlà àǹfààní àti ìmọ̀ social media nǹkan máa ń gbẹ́ kó máa ń ṣe kọ́kọ́ látẹ̀lé rédíò so bẹ̀ nígbà tá a dé wá bẹ̀rẹ̀ tí mo táwa náà wọ́n social media tẹ̀lé pé social media wò tí ìfẹ́ ń gbà yẹn nígbà tó wá di kó ń gbòòrò tí mo wá ń rẹ́ àwọn náà social media dádì náà máa ń ṣe program àgbèrè ìlú nǹkan so lọ́sọ̀dà yẹn mo gùn mí bá mi àti bàbá wa apàdé so mo rántí nígbà yẹn tí Ọlọ́run lè ká that was last year a lọ ṣe program rédíò wọn àdé nípa ọ̀rọ̀ Jésù so inú mi dẹ̀ wá dùn pé ó tún máa jẹ́ ìgbà kejì lẹ́nìí tí a tún máa pàdé kì í ṣe fún ikú kì í ṣe fún àrùn kì í ṣe fún ìbànújẹ́ kì í ṣe fún ìráre ọ̀dọ̀ wọn àgídìgbò náà pé mo ìdè máa bá tán lé so inú mi dẹ̀ dùn pé gẹ́gẹ́ bí àgbà wọn nínú irú mi gbọ́dọ̀ wọ kí nǹkan báyìí kó wọ́ kí ló ṣẹlẹ̀ á tanná sí wọ́n dẹ̀ wà bí nípa àlàáfíà Àgbàlá Gabriel kí ló ṣẹlẹ̀ so Àgbàlá Gabriel live and direct Àgbàlá Gabriel tí wọ́n so èmi náà wá ṣe thank you ní Àgídìgbò Aláàjì bẹ́ẹ̀ tí mo wá fún mi mọ́ ti àlejò tí ò jẹun wá láti gbà mí. Wọ́n tó ti ṣe rédíò náà tí mo kàn wọ́n gbígbé ìlú ọ. Rédíò tọ̀ kí n ṣe rédíò tọ̀ Christian àyè ń gbọ́ rédíò tọ̀ níbo kì í ṣe ìlú yìí o. Ọ̀rẹ́ àtẹ̀wé máa lọ tẹ́ ẹ máa rárá létí. Aláàjì yẹn ṣe rédíò tọ̀ Aláàjì so a lè ṣe bọ́ lágbọ̀dọ̀. Ọjọ́ náà ni o tiẹ̀ wá mọ̀ mo kàn pàdé Túndé ló sọ fún mi Túndé tó ṣe ní ẹ̀dúkọ̀ mi ó sọ fún mi Àgbàlá Gabriel Túndé padà Àgbàlá Gabriel ó kì í sí mo wá sọ́dọ̀ yìí yẹn. Mi ò mọ̀ rárá èmi kàn kọjá wọlé lọ mo rí pé àwọn èèyàn wà ní. Aláàjì ni o Aláàjì number 1 òpè méjì nìbàdàn Oríyọmí Hamzat so ẹ̀yin tí ẹ wà lórí péjì wa tẹ́ ń fọ́lọ́ wọn ẹ ní nọ́mbà wọn lọ́wọ́ ẹ lọ sí inbox wọn ẹ kí wọn on my behalf ẹ kí wọn pé wọn ṣe tí ì bá ṣe báwọn wọn bá gbélé dé station lára lè lọ bẹ kí ló ṣẹlẹ̀ ta ló gbégbá lé ẹ lórí bẹ́ẹ̀ tí gẹ́gẹ́ bí àgbàlagbà inú mi lò fún wisdom yìí wọ́n dẹ̀ kó wọn lọ́dọ̀ wọn nọ́ọ̀mì kálẹ̀ lómi ni lójú ẹsẹ̀ làwọn náà tàn kínní ńgbọ́n máa wí tẹnu ẹ no àwọn ilé ìwọ̀n yìí kàn sún rédíò lásán they have a great wisdom inú mi lò fún ọgbọ́n Ọlọ́run yẹn pé no ń gbà Àgbàlá Gabriel ń lọ wo bọ́rọ̀ ìṣiṣẹ́ ni wọ́n dé pé tó yà mí lẹ́nu ni pé gbogbo ohun tó yẹ kán ṣe lé ní báyìí sí àti wà tó délé lọ́sàn-án báyìí gbogbo ohun tó yẹ kán ṣe wọ́n dẹ̀ gbé sẹ́gbẹ́ kan wọ́n dẹ̀ ń bọ̀ mí it is a great privilege ẹ̀yin yẹn lórí comment bá mi kí wọn ẹ̀yin followers wọn tí wọ́n lọ́ra fẹ́fẹ́ right now ẹ̀yin followers wa tí wọ́n lọ́ra fẹ́fẹ́ right now lórí comment ẹ̀ máa kí wọn tẹ́ bá tún dé orí nọ́mbà wọn ní WhatsApp ẹ̀ kí wọn ẹ̀tọ́ ń bẹ́ẹ̀ lórí ọmọ alẹ́pà àlàáfíà pẹ̀lú èèyàn gbogbo èmi o títí di àárọ̀ ọ̀la I love Muyideen mo nífẹ̀ẹ́ ìdílé ẹ̀ mo ń gbàdúrà pé gbogbo tó dáwọ́lé kí ó yọrí sí rere so bí ó dẹ̀ ṣe lọ ìfọlọ́wọ́ ṣe ọ̀nà rẹ̀ ní rere so Muyideen gba freedom ẹ̀ ó gba freedom ẹ̀ nípa ọ̀rọ̀ ìfẹ́ just Alhaji once again thank you sir we appreciate you sir ọlọ́run á wà pẹ̀lú ìdílé yìí àti ọmọ àti aya àtẹ̀yìn àtàwọn òṣìṣẹ́ yín ẹ̀ẹ̀ni jábọ́ àmọ́ ń kọrin lọ pé ayé retí ògo rẹ o ayé ò retí ògo ẹ̀sìn ni wọ́n retí ayé ò retí kó dáa fún yàn yẹ̀yẹ́ ni wọ́n retí ohun tí ayé lè máa retí nípa yín ní yẹ̀yẹ́ tàbí ní ẹ̀sìn lọ́dọ̀ yín ohun tí ayé retí lọ́dọ̀ mi bí yẹ̀yẹ́ bí ẹ̀sìn Ọlọ́run ò ní gbà fún wọn. Jeremiah chapter 1 verse 19 Bíbélì wípé
wọn ó bá yín jà wọn à ní borí torí pé mo wà pẹ̀lú yín ọlọ́run yóò máa wà pẹ̀lú yín yóò wà pẹ̀lú ilé iṣẹ́ yín gbogbo ntẹ̀ ìhàndù pàtàkì olúwa yóò wà pẹ̀lú yín àánú yóò máa sọ̀rọ̀ sí ẹ ò ní wálẹ̀ èmi náà ò ní wálẹ̀ ẹ ò ní jábọ̀ èmi náà ò ní jábọ̀ ẹ ò ní ṣubú èmi náà ò ní ṣubú àti máa tẹ̀síwájú ẹ̀ǹtẹ̀ ní ọ̀pọ̀ ṣé n clear ẹ̀gbọ́n mi ní Alhaji Remi Hamzat aṣíwájú wa ni wọn a lè tún lè pè wọn ní bàbá àwọn kọ́nà bí mi mo ṣe ṣe láti wà nínú. mo fẹ́ gba kẹ̀kẹ́ lọ́wọ́ rẹ. ilẹ̀ fẹ́ gbà Alhaji ṣé n gbé fìlà ọlọ́pàá ìlú. rárá mo fẹ́ gbà. èmi náà ti gbà nǹkan lọ́wọ́ yìí. kékeré tọ̀dọ̀ mi yẹn. àwọn ìdí òkùnlẹ̀ bàbá mi ṣàdúrà. tí ìdí bá padà bọ́ta tó padà síbi tó wà tẹ́lẹ̀ àti kó pọ̀ tàbáyì kó jẹ́yàn èyí tó sọ nínú ọkọ̀ rẹ̀ ní pé kó jẹ́yàn gẹ́gẹ́ bí òun tí mo palẹ̀ ìfẹ́ kó kún ẹgbẹ̀ sọ má nígbò ìfẹ́ kan ní òye tó fi ṣe bẹ́ẹ̀ kó náà fi yẹn tí mo fẹ́ gbà ní. ó yà wá sún yín tó máa bọ̀ àjọ péré fún mi Alhaji pastor àjọ péré fún mi. ọmọ kéwìrì mi yóò àìmọ́ náà gbọ́dọ̀ rẹ̀ jì ṣé bí àìpásọ̀ náà. gbogbo ẹni tí ń ké wáàsí kọ́ làáfà. ọmọ sí wáàsí ni wọ́n èké o. gbogbo ẹni tí ń ṣe wáàsí kọ́ làáfà. ọlọ́run ń lò ní ju ọ̀pọ̀ àfà ṣíò nígboro wọ́n dẹ̀ ń bọ̀ wọ́n fún mi. àjọpọ̀ àgbà ìṣúná gbójú sókè mú ìgbé bí o ti ń kúrò níbí níwájú ẹlẹ́dàá ayé àti ọ̀run ẹni tí mi ló lọ jí iṣẹ́ mi fún wà kúrò mi ní àlàáfíà wà kúrò mi ní ìtẹ̀síwájú olúwa yóò ṣí ọ̀nà rẹ ní rere olúwa yóò ṣí ọ̀nà rẹ ní títọ́ Joshua 1:3 olúwa sọ fún Joshua gbogbo bí bá ti fi ẹsẹ̀ rẹ tẹ̀ màá náà gbàbẹ̀ ní ilẹ̀ yìí ibi bá tún fi ẹsẹ̀ tẹ̀ mo ṣe ń kù mí ọlọ́run yóò gbàbẹ̀ fún ẹ ní ilẹ̀ ìṣeré ní ilẹ̀ ìní Genesis 26:12 ẹ̀bùn lè pé Isaac sì fúrúgbìn ní ilẹ̀ tó dé ó fúrúgbìn tẹ́lẹ̀ kò rí nǹkan kan ó ṣe wàhálà kò rí nǹkan kò rákòjọ ṣùgbọ́n bó bá dé ilẹ̀ kan Isaac fúrúgbìn ní ilẹ̀ náà bí lè pé ní ọdún náà ó sì rí ọ̀rọ̀ wọn bí lè pé ní ọdún náà ń bọ̀ orí ọ̀rọ̀ wọn Isaac sì ń pọ̀ sí ó ń fẹ̀ sí ó ń tẹ̀ ẹ́ síwájú títí tó fi di ènìyàn ńlá ibi ó ń lọ ní wàá máa fẹ̀ sí mbẹ̀ wàá pọ̀ sí mbẹ̀ wàá di ènìyàn ńlá bẹ́ẹ̀ ni yóò rí nígbà tí àwọn èèyàn máa rí ẹ wọ́n á rí ògbó ọlọ́run lára ẹ̀ agbára ọlọ́run kó tiẹ̀ lẹ́yìn ọlọ́run kó tiẹ̀ lẹ́yìn ẹ̀mọ́ kó tiẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ ni yóò rí Jésù lọ ọlá aláwọ̀ àtà. náà ọ̀dà wà lápò ìkúrú dáadáa tí ó náà fẹ́ ṣe ní ayé ọlọ́run tó lè ṣe. Àmín. sọ ní sẹ́rọ̀ ẹ̀ Àmín. omi tọ́rọ̀ ẹ̀ bá kù sí ọlọ́run bá yẹ. Àmín. àgúnlẹ̀ láyọ̀ Àmín. Masha Allah àtà. The last word, don't forget, I talk to you before you get it. Angel rẹ̀ mo lọ náà lò fún ẹ. Gbogbo ayé bá rí olólùfẹ́ láwọn sàánú rẹ̀. Mo ti wà gbádùn sí fẹ́ tí mo rí ẹ̀. Bórí Yomi Hamzat bá wá sí bí áńgẹ́lì nínú ayé ẹ̀ nísìn. Ìbàdàn yìí náà lájọ wà torí Yomi ìmú ẹ̀kọ́ bẹ́ẹ̀. Ohun ẹ̀kọ́ bẹ́ẹ̀ ẹ̀tọ́ lọ lùfẹ́ ó ṣe dáadáa ó tún ṣe dáadáa ẹ̀tọ́ lọ áńgẹ́lì tí ẹ̀tọ́ lọ rán sí ọ̀rọ̀. Owó tó bá jẹ́ nú ayé wọ́n gbàgbé dáadáa tó ṣe fún ẹ. Ọ̀rọ̀ ìjùbà náà. Alhaji ẹ ṣé o Alhaji ẹ ṣé o bàbá.